ó ti wà 9 báyìí. Ó yá olówó Èkó ẹ gbéra yín sí big screen kí n wò. Ẹ̀kan ní 14 of your friends are live, invite them. Yeah, olówó Èkó ti wà big screen báyìí. I think it's fine. It's fine now. So it's fine. It's fine. Okay, olówó Èkó náà everybody in reality. Bẹ́ẹ̀ni. Yeah, ó ti wà. Okay, yeah, power tap. MS, má gbàgbé mod mi jọ. Ẹ jẹ́ ká gbé dé 100k kan tó bẹ̀rẹ̀ ètò ẹjọ́. Let power tap, please. Do it. Ẹ ṣé. Ẹ ká repost náà, ká share sí other handles, social media handles as well. Ká dẹ̀ bá wa join community. Ó máa ń jẹ́ kí life yẹn wà more strong. Ẹ jẹ́ ẹ bá power tap ká tẹ̀ ọkọ̀ gbé lọ fà gan. Ẹ rí power tap yẹ kó máa lo bay, kó máa lo bay. Àwa 130 la wà, àwa 130. Ẹ bẹ̀ yẹ ká máa share káàkiri. 500. Ẹ share ní office, àwọn important office ní Nàìjíríà tó ní láti rí gbogbo àwọn ètò yìí kó máa bò lọ kó máa lọ fà. Àkọ́bí, ọlọ́ba, àbúrò àbọ̀yè. Kó máa lọ fà. So àwọn tó bá sì ní 1 or 2 things tó ń fẹ́ sọ so ká sì máa gbé wọn wọlé tó ń bá sọ̀rọ̀ tó ká já wọn bọ́lẹ̀ káwọn èdè máa power tap lọ kí torí tí kìíní bá wọ bí 200k la máa bẹ̀rẹ̀ ẹjọ́ afẹ́ kírun lè ní fún yín. Kébí láyé ọkọ̀ tí èmi lábẹ́ sọ. Àwọn jàlámíà ní kadẹ lórí kọ́. Gbogbo àtọ̀ ẹ̀yẹ́ kébí sọ̀kọ́ tí mi fẹ́ sọ kó ní kú. Ẹ̀yẹ́ ṣe ká lọ́wọ́ jàlámíà tí ní kọ́ọ̀bù ni. Báwo la ṣe lè charge sí kóòtù Ayéfẹ́lẹ́? Kò ṣẹ́rí ìyẹn nọ́mbà ṣẹ́rí ibi tá a tẹ̀ ń bọ̀rọ̀ wa lọ nílẹ̀ Yorùbá ìṣẹ̀ gbogbo ara wa máa ṣe ààbò ara wa nílẹ̀ Yorùbá fara wa ẹni tó bá ti ṣe ìwà àbàjẹ́ fara wa láwa máa fọwọ́ ara máa tì jáde síta wa kò sí pé bóyá èèyàn kan rí ọ̀rọ̀ Yorùbá àfẹ́ ṣe mọ́ this time around gbogbo community ayé gbogbo pátá gbogbo environment àwọn náà máa ń ṣe aláàbò lórí ara wọn fún ara wọn fún ara wa ṣe gbogbo ilé máa fọwọ́ ìyà tá máa fọwọ́ ìbàjẹ́ máa fi fọwọ́ ọwọ́ ìyà fọwọ́ bọ ọwọ́ ìbàjẹ́ nílẹ̀ Yorùbá yẹn gbogbo ara máa kọ́wọ́ ẹ̀ bọ aṣọ lọ́wọ́ tá wà yìí any pastor any big imam any big name tó wà náà Yorùbá tẹ bá sọ̀rọ̀ pé bóyá ẹ fẹ́ lè ṣe nǹkan ẹ máa mú jẹ gbé this time around kò rí bẹ́ẹ̀ mọ́ o àwọn máa drag ebu ni o ṣé ti yẹ yín báwo lówó bá lórúkọ bíi ti àwọn arẹ láti báyé ń jẹ pẹfẹ abáyé ìran tiwa jẹ àwọn máa báyé ń jẹ kẹtọ báyé wa jẹ ni o àwọn tẹ́lẹ̀ ẹni àfa pásítọ̀ tí o bá mọ tó bá fẹ́ wàásù lórí ìwàásù kan tí o bá mọ kan tó fẹ́ sọ this time around àwọn máa kódà àwọn máa gbẹnulé máa gbọ́ òkúta láti níwájú orí ilé ẹ̀ ní this time around so kẹ́hìnbọn kó wà mọ kan tó fẹ́ máa sọ this time around ká máa mọ kan tá à ń ṣe o ẹ lè wá tàwa sóko ẹrú o títí forever o àwa náà ti gbọ́ this time around o nǹkan tó jẹ́ tọ́ fún gbogbo wa thousands of ọmọ Yorùbá tẹ́yìn kan ẹ̀yìn bíi mẹ́wàá kan tẹ́ fẹ́ máa da jẹ́ lọ́dọ̀ ara yín ẹ̀ àwọn ògbà gbogbo yẹn mọ́ this time around ojú tó wá ti là o ẹ yẹ kẹ́ máa mọ̀ bẹ́ẹ̀ nǹkan tó ẹ̀tọ́ Yorùbá ilẹ̀ Yorùbá gbogbo anything tó bá wà bẹ́ẹ̀ tó ń jáde nílẹ̀ Yorùbá ẹ̀tọ́ gbogbo ọmọ Yorùbá ni ẹ̀yin kò wá nítorí pé Ọlọ́run ti gbé yín sókè jù wá lọ ẹ fẹ́ máa jẹ ayé tiwa máa yé kọ́ ọmọ tí yín tó jẹ ayé àwọn ọmọ tiwa máa yé ti yín ayé wo àwọn òfẹ́ gbò yẹn this time around àwọn máa jáde big time so ti yẹ yín báyẹn àwọn máa jáde big time kò sí orí òjò orí o this time around orí kọkọ òjò orí kọkọ nílẹ̀ Yorùbá ọkọ mọ́ Yínká Ayéfẹ́lẹ́ this time around àwọn máa drag jáde wàá jáde gbogbo nǹkan tó lọ interview yẹn wàá wá clarify fún wa nílẹ̀ Yorùbá kẹ́fíwọ̀dì káwọn àmọ̀ kan tá à ń ṣe gbogbo àwọn òrìṣà tẹ orí búkú tẹ́lí ẹ̀yin fún èèyàn bọ́ nílẹ̀ Yorùbá yẹn a fẹ́ mọ orí òrìṣà yẹn ẹ máa jáde síta a máa béèrè question lọ́wọ́ yín ẹ̀tẹ́ tó bá ní báyìí bá jẹ́ agbófinró lẹ́yìn Yorùbá ni láti máa interview odidi serial killer odi ẹni tó ti pa ọgọ́rùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ máa gbóògbé pamọ́ láti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ just because ẹ fẹ́ máa ba ilẹ̀ Yorùbá jẹ́ fẹ́ demonize ilẹ̀ Yorùbá àwọn ancestors wa nǹkan tí ò ṣe ilẹ̀ Yorùbá ẹ fẹ́ máa gbé lé wa lórí ẹ wá ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe this time around o ìwọ tó bá jẹ́ ìmáàmù tó bá mọ̀ nǹkan tó fẹ́ máa preach àwọn máa fòkúta máa fọ́ rí ara this time around ní ilẹ̀ Yorùbá náà pé ìbáyìí ìwọ tó bá ti mọ̀ pé iṣẹ́ àti àṣà Yorùbá ò bá ti kálá tí ò bá ti tẹ́ lọ́rùn gba Saudi lọ kò sọ̀rọ̀ kọ́kọ́ if you cannot respect Yoruba land go where you belong to
gbogbo àánú ti jáde lọ káàkiri gbogbo àgbáláyé a máa ń respect iṣẹ́ àtàṣà ìlú tẹ́lifọ̀dì bá ti ń lọ ni so tòwọ́ tó bá tilẹ̀ wá respect iṣẹ́ àti àṣà ilẹ̀ Yorùbá go to wherever you like you can go to hell kò sí kò tó kàn mí Saudi wọn kì í rúbọ ní Saudi lọ́ máa gbé Saudi kò sọ̀rọ̀ kankan bẹ̀ ilẹ̀ Yorùbá ló pé ibà yìí mo dákẹ́ náà. ẹ ṣé o. bàbá mi mú níṣẹ́ ká wọ jàlámí àti nìkọ́ọ̀bù ní ta fi kírun. ẹ lè wọ ọ ló bá possible o. Mr. Lekan bàbá ẹ ká lẹ́sà bàbá busy Mr. Lekan ṣe wà ń bẹ̀. wà ń bẹ̀ ẹ kálẹ̀ ẹ kálẹ̀ mo kí gbogbo lé ní mi busy o. all right ẹ ká lẹ́sà. ẹ kú ẹ̀tàrọ̀. yes sir. olówó Èkó dà. olówó Èkó lé ní ẹlẹgbẹ́ yín níbi. ok mi má bínú mi rí ni o. Mr. Lekan kílẹ̀ fẹ́ bá wa sọ sà. bàbá mú wa ń bí o. ok pẹ̀lú mi ìyé mi gbóhùn mo jáde pé mò ń wo ìṣubí yìí ló ń bọ̀ yìí. Ayéfẹ́lẹ́ ń ṣe níbẹ̀yà Rashidi ọmọ àdánù yẹn ló ránṣẹ́ ọmọ àdánù ọ̀fọ̀. ẹ ká lẹ́sà. báwo ni bàbá mi kọ́ àbọ̀rọ̀bọ̀ yìí o. ogun àtọ́sà. ẹ sà àkọ́tẹ́ mi kàn fẹ́ contribute sí nǹkan tó wà nílẹ̀ nípa ọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ ẹ má yẹ ká jẹ́ kọ́lọ̀ ìlọ lásán ẹ jẹ́ ká take action lórí ọ̀rọ̀ kò yẹ yín so tí a bá fòun jófin tó bá present ẹ tó mú jáde yẹn tó sọ ọ̀rọ̀ rádaràda yẹn next time ẹ̀rọ a máa bá anybody láti wá sórí ètò láti máa sọ ìsọkúsọ kò sírù nǹkan tó sọ ń sìn ìbanilórúkọ jẹ́ ńlá gidi tí ò yẹ ká gbà rárá òun nìkan tí tó ń ṣe yẹn ẹjọ́ ẹja take action tó bá yẹ pé a máa ní láti contribute ni ẹja contribute eléyìí ò gbọ́dọ̀ lọ àsìkò ti tó láti máa jà lórí ìsọkúsọ tó bá sọ ó ti tó gẹ́. bọ̀ àbẹ̀ ó dà pé gbogbo lé ó dà pé ìjọba ló máa ṣe yẹn kò ń ṣàwọ̀ àbí kí ẹni mo sọ gbogbo lé ìwọ ọ̀nà náà ń jẹ́ èèyàn jọ́dọ̀ ó dà pọ̀rọ̀ yọrọ ṣẹlẹ̀ tó wà yìí kò tí ì kàn wá rárá ó náà ń jẹ́ èèyàn ìjọba máa àbí kí ẹni mo sọ. báwo ló kàn wá ìdí ni pé a fẹ́ mọ òrìṣà tí òrìṣà tó ní wọ́n pa aláboyún 78 fún yẹn a fẹ́ mọ. ẹ ní sùúrù ẹ ó jẹ́ mi náà bọ̀ tíjọba ló máa ṣe yẹn kò tí àwọn máa ń a fẹ́ mọ òrìṣà tí. bẹ́ẹ̀ ni bàbá lóòótọ́ ni ìjọba ló máa ṣe tábà pressure ìjọba lórí ọ̀rọ̀ àwọn náà ní contribution tábà support ẹ̀ tábà dá sí ọ̀rọ̀ ẹ máa lọ bẹ́ẹ̀ ni just like that. ẹ wọ ọ̀rọ̀ gba aráàlú ò bá sọ̀rọ̀ ìjọba ò ní ẹ wọ ọ̀rọ̀ gba ti ṣínà rabu tó ṣẹlẹ̀ gbà ẹ náà orí rédíò náà ní báyìí ti wá sọ̀rọ̀ ọ̀rẹ́ náà lọ just like that ni kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀. so but this time around wọ́n máa lo ẹ̀wọ̀n nígbà tó tẹ̀wọ̀n tí ló máa ń sọ̀rọ̀. ok láyà azum yẹn ti lọ ní ó ti ọdún tẹ̀wọ̀n dé kó tó sọ̀rọ̀ ó ti lo ẹ̀wọ̀n ó ti dé ẹ má ṣe mistake o. bẹ́ẹ̀ ni but ṣẹ́rí eléyìí tó wá ṣẹlẹ̀ yìí ó kan ọmọ òlu ó kan ìjọba ṣẹ́rí ìgbà tó ọmọ òlu bá ti gbé action dámìsì ìjọba náà wọ́n máa kọ́ ọ̀rẹ́ tó máa jẹ́ nǹkan tí mo sọ sí ẹ jẹ́ ká ní sùúrù ẹja fún one time náà ni mò ń sọ. àbá kò sọ̀rọ̀ lórí ẹ̀hún Ayéfẹ́lẹ́ ká ló dédé sọ pé bọ̀bọ̀ yẹn lòun pààyàn ó ń jẹ́ èèyàn yẹn ọkàn wa ó ní òrìṣà kan gba aláboyún tó ń gba ẹbọ tó ń gba ẹ̀jẹ̀ èèyàn láì sọ pé láì 72 àwọn tó máa bí àwa máa bí àwa náà máa bí bàbá so a fẹ́ a gbọ́dọ̀ bí ẹ̀tọ́ wa náà ni kódà gbogbo àwọn ọba aládé pátá ló kàn because ilẹ̀ Yorùbá fẹ́ mọ owó ẹ bá wò ẹ rí i pé ibi tẹ́mi ti rí kíní yẹn mi ò báwọn yẹn ti táàgì mi mo kàn rí lọ́dọ̀ ọmọ àdánù ọ̀fìwó yẹn tó post yẹ tó dẹ̀ fi caption sí pé òrìṣà gba 78 aláboyún so a fẹ́ mọ kí Ayéfẹ́lẹ́ jáde kó dẹ̀ fi ẹni tí ó wá sọ̀rọ̀ yẹn hàn ká dẹ̀ bí yẹn ok òrìṣà wo ló wá gbé aláboyún 78 fún àwa tí ẹ fẹ́ mọ orí òrìṣà yẹn a fẹ́ mọ̀. lágbè yẹn fẹ́ mọ̀ yín Rashidi ọmọ àdé ọ̀fun ó post yẹ bẹ́ẹ̀ ni ó le jù bẹ́ẹ̀ lọ Rashidi ọmọ àdé ọ̀fun. ìmọ̀ jákè fẹ́ mẹ́rin tó òṣìṣẹ́ tẹ̀ ń sọ èmi ìfẹ́ sọ fún yín ni. àwọn fẹ́ mọ̀ bí àlá ni o bí àmú ọmọdún ni o fẹ́ mọ òrìṣà tó ń sọ. bàbá ẹ má jẹ́ kó tó bó orúkọ èṣù jẹ́ ẹjọ́ ilé tó ń bàjẹ́ tó. ìwọ ni gbẹ́nu èjì sọ́ọ̀kì wọ́n ni. so tó bá sọ fún wa pé bí àlá ni o àkọ́jẹ́ ká mọ̀ so a fẹ́ mọ òrìṣà tó yẹn pa àbá àlè dákẹ́sà ìdí ni wípé tá a bá dákẹ́ so topic ta ní débi nìyẹn lẹ́yìn bá fẹ́ kírun tá a máa kí topic wa yẹn. dẹ́sẹ̀ máa ń dùn náà ṣọpọlọ tó ń dùn ní dẹ́sẹ̀ ń dùn mọ́ dẹ́sẹ̀ nìkan ló ń dùn ní mímọ̀ kó débi ọpọlọ ẹ̀ náà. ẹ wò tí wọ́n bá rántí ó nígbà kan téèyàn kan sọ pé ṣoògùn owó pé òun ló fi lókìkí ẹ mọ bó ṣe ń ké káàkiri rédíò báyìí sìn
káti ẹ̀bẹ̀rẹ̀ ṣọ́nà a máa gbọ́ nǹkan tó máa padà sọ náà ṣá. àlá ló ń gba aláboyún, àlá ló ń pààyàn, ìwọ ló kan wèrè. Báwo ti èèyàn kan náà ń pa èèyàn 78 òun dẹ̀ jẹ́ ìjọba kan gbé rádaràda kiri ọ̀rọ̀ ló ṣe ẹ̀ta. Ọlọ́run jó dídé èèyàn. Ibo lẹ ti rí àwọn èèyàn tẹ̀ ń pa. Òjò dídé èèyàn ẹ̀kọ́ olójó dídé ewúrẹ́ kan tán olóòjó dídé èèyàn. èèyàn 70 something wọn nìkan ló ń dájẹ́ èèyàn. Àwọn èèyàn kan láì ṣe barbecue ẹranko làwọn kí nìyẹn. Even bàbá o ṣe rí ọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ̀ make sense rárá everybody máa mọ̀ pé this is just arranging now arranging ni. Ǹjẹ́ ẹ sọ fún ìṣẹ́gun tẹ̀ sọ ìbọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yẹn lọ bí mi ṣe rò ń tèmi omi ìmọ̀ ti yín o. ẹ jẹ́ bá a ó dà pé ó lárùn ọpọlọ. 200k káàkó gbèdé 200k ká ìjọ ká tó bẹ̀rẹ̀. tó bá tẹ̀lá tó bá ní àrùn ọpọlọ èmi fẹ́ béèrè lọ́wọ́ wọn ṣé ayéfẹ́ lọ bá nílé wọn pé kò ń wá ìtàbí ẹ̀ ni àbó ló lọ bá ayéfẹ́lẹ́ pé òun fẹ́ sọ̀rọ̀ báyìí kan gbé jáde ibi tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka tẹ̀ kọ́ fẹ́ mọ̀ ọ̀nà. òun àtayéfẹ́lẹ́ mọra wọn rí wọn ṣẹṣẹ jẹ́ ẹ jọ gbogbo lé mi ò mọ bóyá ẹ ṣàkíyèsí ẹ̀wọ̀n mi bó lẹ́lẹ́ ti ṣẹ̀wọ̀n náà èèyàn mélòó lẹ́lẹ́ pa bẹ́ẹ̀ ni pé wọ́n ti jọ rìyáàz kínní yẹn I don't know if mo mọ bóyá gbogbo yín rí nǹkan tí mo rí. bẹ́ẹ̀ni ó dẹ̀ ń ti ọ̀rọ̀ ti lẹ́nu. exactly so ó mọ̀ ń pa ẹ̀ ló ṣe ń. ẹ mà ní ẹ ti lọ ẹ̀wọ̀n lẹ́ẹ̀mẹ́rin olùkọ́dà olójú bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ lọ. àwọn kọ́kọ́ mi tẹ̀jú máa ṣe ní Yorùbá yẹn pé a kàn máa fojú fò dáwọn èèyàn kì í sọ̀rọ̀ lórí ẹ̀ seriously àwọn kílẹ̀ ló dẹ̀ ń kọ́ sí gbogbo kíní yìí. nǹkan ṣe yín pé mo bọ̀ náà ẹ dúró oní ìyá mẹ́ta. sir opinion tèmi ni ẹdùnmọ̀ mo wà time láti máa béèrè question nílé so ẹ lè jẹ̀bi jábọ́ kí n máa program lọ sir. ok ẹ kalẹ̀ ẹni tó wá fẹ́ bọ́lẹ̀ kó ẹni tó wá fẹ́ bọ́lẹ̀ yẹn àmì ìmọ̀ ẹni tó sọ̀rọ̀ kẹ́ni yẹn bọ́lẹ̀ alright oníyà mẹ́ta yẹn sọ̀rọ̀. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. orúkọ mi ni olúwo ifásí. ẹni ṣo. mo ti pa tap orúkọ tèmi ni olúwo ifásínà táwọn èèyàn máa ń pè ní oníyà mẹ́ta. ọ̀rọ̀ 10 ń sọ ó ti pẹ́ tí mo ti fẹ́ wọlé tí mo ti ń text mx bàbá bọ̀ ọ́ rà pé èrò pọ̀ wọ́n rà ìgbé mi wọlé. ṣe rí nǹkan tí Mr. Ayéfẹ́lẹ́ sọ nínú gbogbo ohun tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ọmọ Yorùbá àti antre ni o àtẹgbẹ́ ìṣègùn ni o àtẹgbẹ́ babaláwo ni o àti ẹgbẹ́ ọlọ́jẹ̀ ni o àtẹgbẹ́ ẹlọ́sùn ni o n tí ó kó gbogbo wọn pọ̀ ni wọ́n ń pè ní traso tó compile gbogbo nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe òun ló kó wọn pọ̀ antre ló kó gbogbo ẹ̀ pọ̀ ní Áfíríkà ṣẹ́ngẹ̀t kò dẹ̀ sí láti ìgbà wáṣẹ̀ tá a bá ti yọ kúrò pé à ń sọ̀rọ̀ fíìmù àwọn Nollywood Yorùbáwood kò sí òòṣà tí ń gba ẹ̀jẹ̀ ènìyàn mọ́ kò sí òòṣà tí ń gba èèyàn mọ́ òòṣà tó burú jù nígbà wáṣẹ̀ àwọn ògbóni ni wọ́n ní tán bá ní bóyá ìlú ń dàrú wọ́n fẹ́ tún lù ṣe ìyẹn nígbà náà ní ìsìn ewúrẹ́ ni pé wọ́n fẹ́ bọ́fá ní ìsìn ewúrẹ́ ni. ẹ̀yin kan wọ́n máa jáde wọ́n máa sọ̀rọ̀ dáadáa ẹ̀yin kan wọ́n máa dárúkọ ẹ pé orúkọ ara ó dà pé ó ní tẹ̀tí yíṣá ṣé. Baba, we just want evidence. Òun ló lè calm wa sà. ṣẹ́rí bàbá ṣẹ́rí orí àwọn ẹ̀bá yìí kọ́ máa pa. Aniola kò jẹ́ kó máa búyàn nǹkan tó rí ló sọ yẹn wọ́n lè ti já òtítọ́ àbí kílẹ̀ ni mo sọ olówó Èkó n tó mọ̀ ló sọ yẹn ẹ má bu ẹjọ́ nǹkan tó mọ̀ ló sọ yẹn ó lè right ó lè wrong I don't know but ẹ má yẹ ká bu anybody ẹjọ́. mo ṣe àbúrò àbọ̀yọ. Gbogbo àtọ́ o. Gbogbo àtọ́. Gbọ́ wọlé kí náà kò tí kí ni yóò ti bọ̀ 100,000 látẹ̀kùn tẹ̀ tí ń tẹ̀ náà wọ́n tẹ̀ nǹkan kan bẹ̀rẹ̀ mọ́ náà. Wọ́n tẹ̀ nǹkan kan. No, ẹ̀yin tẹ̀ wá nílé náà tẹ́ bá ti mute náà ẹ̀ lè tẹ́. Tẹ́ bá ti mute ẹ̀ àwọn tó mute náà ẹ̀ máa tẹ́ náà. Kò lọ wọn tí ẹ̀ wọ́n gbọ́ lé rárá. Bàbá ó yẹ kí ádẹ́sì parafẹ́ nìyẹn téèyàn bá ti wọlé tẹ́ bá ti kọ́ orúkọ wọn ìmíì wọn á lọ kọ orúkọ wọn lè kọ ifá kìíní kan ṣẹlẹ̀ tó wá wọlé yìí ó wá tí wàá sọ pé orúkọ wọn ni awo kìíní kan like kẹ́ lè fi relax kẹ́ lè gbọ́ òun wọ́n máa sọ̀rọ̀ àwọn kìíní kan ló sọ kìíní kan àti Yorùbá movie
nígbà kan wọ́n ń ṣe kinní kan ẹ ti mọ̀ páwọn tó máa wá báyìí ẹ dàkọ́ lọ create orúkọ as babaláwo wọn àwòtẹ́ bá wọn bá ti débí wọn máa jẹ́ kó mi ò wó ṣá. oníkàtìkà. bàbá ìkan wá lọ́sàn-án yìí náà lọ́dọ̀ bàbá tamátàsí ó ní pé àwọn oríkì kan nínú ara ẹ̀ sà ó ṣàbẹ̀ sí. ẹjọ́ àfẹ́ ẹ má tiẹ̀ wọn tó bá ti lọ yẹn àfẹ́ gbọ́rọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n délẹ̀ bàbá mi. ẹnu àfẹ́ gbọ́rọ̀ wọn tó bá tó ẹ̀sẹ̀ ṣàlàyé yẹn. nǹkan tí wọ́n ń ṣe nísìnyí ni pé ó ń ta wọ́n lára gidi gan so wọ́n á fẹ́ máa mú àtàmọ́ báwo ni wọ́n ṣe ń pààyàn wọ́n ń géèyàn owó báwo ló ṣe wà. ọjọ́ náà ìyẹn lẹ̀fọ́ kẹ́ tó gbé wọn wọlé ẹ tíráàkì máa wọ ẹ tẹ́ gbé wọlé ní ẹjọ́. And ẹni tá à ń sọ yìí ó ti wá sí bíbá eré mi ò tiẹ̀ tètè ṣàkíyèsí so we have to be vigilant now. ẹni tó bá ti wá pẹ̀lú àwọn àdíẹ̀ pé a ti ṣe kinní kan tẹ́lẹ̀ kò sí nǹkan tó gba kinní kan mọ́ tẹ́lẹ̀ nígbà kan ẹ mọ̀ orí ẹ̀ kí n fẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀. ms ó dà pé ms ló lè gbé ẹ̀hún òbò aláwọlé. bí sẹ́mọ̀ràn wọ́n máa gbé anybody ní kó lórí ni o ó dàgbà ibi ó rà kó rò pé eré làwọn ṣe ṣá àbọ̀ rò pé àwọn òrónú ni. kálẹ̀ ní kí n gbé mi ìrẹ́yàn kan. buhala alawife. alawife kò tí ì send request o. I have not seen anything of such kò sí ojú ti la àwọn ipò yìí ti ń rí pé ó dà pé things ti ń change o things ti ń change o ẹ jẹ́ ká ti tún wá lọ́kàn pa fún àwọn èèyàn tí ń fẹ́ gbọ́n ẹ jẹ́ ká tún parọ́ fún wọn wọ́n ti mọ̀ irọ́ ti já. gbogbo àwọn olùbùkún tó máa ń ṣe láì nàìjíríà ọmọ. tó bá sọ pé wọ́n ṣe kinní kan kó lọ mẹ́ni tí wọ́n pa wá fámílì ẹni tó ń pa irọ́ ni gbogbo kinní náà ojú ti là ju gbogbo lè lọ àlá ló ń pààyàn náà everybody mọ̀ yẹn náà everybody mọ̀ yẹn pa àlá ló ń pààyàn àlá ló ń gbẹ̀jẹ̀ yàn tó bá dẹ̀ máa ṣe lọ́dọọdún kò gbà rárá wọ́n á sì gbà bí 2000. àbọrúbọyè onílé fà ọ. ẹ rárá gbogbo àtọ̀wọ̀n. ẹ kú iṣẹ́ o ẹ kú ètò ẹ̀ ní ṣíṣe o yóò mọ̀ ju yín ṣe ara òní ní yín mi ní wá yín tì o gbogbo ohun tá a fẹ́ lélẹ́dùmarè ó ṣe o èyí tá a ti ṣe ò ní bàjẹ́ gbogbo àwọn tó bá lẹ̀ ní rí ṣe mọ́ gbogbo wọn là ní rí mọ́ ẹ̀yìn wọn ni láti máa ṣe ń tá a fẹ́ ó rí bí ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ o àdúrà yín ó gbà o ẹ ní fọmọ ṣe o ọmọ yín ò ní yàn kú òkè òkè báyìí lẹ mú ru sí o ìgbà lé yín ọmọ lékún àwo lé yín ọmọ lékún o Elédùmarè ọmọ ṣagbára yín dọ̀tun o aburú wò ní kàn yín ìyá wa mo kẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé pátá ni mo kí gbogbo ìgbà nínú mi máa ń dùn bá a ti ń fẹ́ ni ó rí gbogbo ẹni ó bá ń fẹ́ tẹ́ ń ṣe yìí lóòótọ́ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dayọ̀ bó náà bá lù yí ọmọ dún gbogbo ẹni ó bá fẹ́ Yorùbá dénú ọkàn rẹ̀ ọmọ balẹ̀ yí ọmọ láyọ̀ lórí ọmọ bọ́ bá jóbìn yí ọmọ láyọ̀ lórí ọkọ bọ́ bá jọkùnrin yóò sì mọ láyọ̀ lórí aya gbogbo tẹ́ni náà bá sì kó jọ ìbànújẹ́ ò ní wọnú rẹ̀ ńgbà kọ̀ọ̀kan yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o àwọn tó nílẹ̀ Yorùbá ó gbìjà yín jà wọn ó gbìjà wa jà àṣẹ́gun orí bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́. àwíṣẹ ní fàfọ̀gbóhùn ní Tọ̀rúnmìlà àṣẹ wà. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ because òun làá dúró lé lórí sẹ́ pé orírun wa ò ní bàjẹ́ ilẹ̀ wa ò ní bàjẹ́ o Elédùmarè ó gbẹ̀tọ́ wa fún wa o Elédùmarè ó gbìjà wa jà àgò ní dádì ẹgbẹ̀yìn tiwa ní ò borí wọn iná lé lọ́mọ ehoro gbogbo wọn padà yá gbẹ̀yìn bí ó ti rínú tó àbáláìzù mo rí yín náà o. ẹ ṣe ikú dìde adúpẹ́ o. ẹ jẹ́ bá power tap lọ ká mọ kájẹ gbọ́ bí 500 ká bá bẹ̀rẹ̀ ká bọ́ sójú àgbá mi ẹjọ́ ara láfíríkà ẹni ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ ti wà nulẹ̀ o. àbọ̀rú àbọ̀yé o. gbogbo àtọ̀ o. Olódùmarè ó jọ dá fún gbogbo wa
lágbára afá ọ̀rọ̀ mi làbára àgbọn mi rè fún àtórí ẹni tí ò sún ẹ sí. à ń gbọ́ yín ẹjú ti mú ẹ tan máìkì yín o àtúgbọ́ yín mọ́ ẹ tan máìkì o. gbá nẹ́tíwọ́ọ̀kì ni tàbí ẹni kọ̀ ẹ yẹ kí n bọ́ sálẹ̀ mo wà sálẹ̀. All right. a ṣe ń retí Àkànbí torí wọn bá wa stream ẹ ní Facebook tó a ṣe ń retí Àkànbí ó yá ará Áfíríkà ṣe é ṣì wà ń bẹ̀. bí wọn ò bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí èmi sáré sọ kankan. à ń gbọ́ yín yàrá sà. ọ̀rọ̀ àbọ̀yọ̀. yes sir ogun àtọ́ sà. ọ̀gbẹ́ni tó wọlé lẹ́ẹ̀kan yẹn tó pera wọn ní olúwo tó sọ pé àwọn oníyàá mẹ́ta tó wá létà ṣèǹjì ẹ̀sọ́ olúwo yẹn irọ́ ni ẹni yẹn lára àwọn enemy in disguise ni ọkàn fẹ́ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsórí. no àáfàá lẹni yẹn á mọ̀ tẹ́lẹ̀ afẹ́kọ́. bẹ́ẹ̀ ni pé ó fẹ́ wá gbé irú ọ̀rọ̀ yẹn sórí program tá à ń sọ yìí káwọn bá lè máa screen record ẹ̀ lọ́dọ̀ tiwọn lọ́hùn pé wọ́n ti ń ṣerú ẹ̀ nígbà kan wọ́n ń pààyàn nígbà kan níbi kinní kan so that wọ́n fẹ́ wá gbé sórí wọ́n fẹ́ gbé àwọn ọ̀rọ̀ burúkú yẹn sórí program wa yìí ni so that àwọn wà níbì kan tó máa ti screen record ẹ̀ pé ṣebí wọ́n ti sọ́nù program wọn níbì kan báyìí níbi ọ̀dọ̀ àwọn olówó èkó pé wọ́n ti máa ń ṣerú ẹ̀ nígbà kan láyé kíní kan bẹ́ẹ̀ ṣe já wọn bọ bẹ́ẹ̀ ṣe já bọ́ọ̀lẹ̀ yẹn ló dáa ẹ má entertain tẹ́nìkan tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́nu lé ọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ tó negative ẹ tètè máa já wọn kúrò lórí láìní yìí torí pé irọ́ ló wá pa ń bì àní nǹkan tó dẹ̀ sọ yẹn náà ló bá jẹ́ pé tòótọ́ ló wá sọ òun náà máa rí tí tó bá jẹ́ pé irọ́ ló wá pa ń bì òun náà máa rí lára torí ìkà làwọn arábí yẹn wọ́n ń wá gbogbo ọ̀nà láti ìgbà tó ti sọ pé kó mú evidence ẹni tí orò pààyà wọ́n sọ pé orò ó máa ń pààyàn ó máa ń gbéyàn ó máa ń ṣe gbá kan tó bá ti gbé wọn báyìí wọ́n jẹ wọ́n ni wọ́n ń ṣe gbá kan wọ́n dẹ̀ sọ fún wọn pé kó mú ẹni tí evidence ẹni tí orò ti pààyà ẹ̀ rí kó mú evidence kó mú fídíò kó mú gbogbo nǹkan àbíkẹ́ voice note àbí anything tó jẹ́ pé fídíò torí a bá sọ pé voice note wọ́n lè lọ ṣàyédèrú kó mú fídíò nǹkan tó bó ṣe ṣẹlẹ̀ kó mú wá síta ẹni tí nǹkan kan ti ṣẹlẹ̀ lórí àwọn oníṣẹ̀ṣe àbí nǹkan kan kó mú wá síta ìyẹn ló wá ṣokùnfà èyí tí wọ́n lọ sanwó fún Ayéfẹ́lẹ́ yìí tí wọ́n fẹ́ fi láti lè fi máa gbé yẹn káàkiri láti máa gbé káàkiri orí social media wọ́n lọ sanwó fún Ayéfẹ́lẹ́ ni Ayéfẹ́lẹ́ náà dẹ̀rẹ̀ àìmọ̀ṣẹ́ kọ ọmọ ogun òun ló ń pọ ọmọ ogun tó fi ń torí bọmi gbóná torí pé nǹkan tó ṣe yẹn ó ti ṣìṣe bẹ́ẹ̀ yẹn nǹkan tó dẹ̀ ṣe yẹn gbogbo àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ ló máa jẹnu ìyà yìí tó bá tètè jáde kó tètè wá clear ear yìí sí gbogbo nǹkan tó ṣe kó tètè wá sọ pé kò rí bẹ́ẹ̀ àbí kẹ̀ kó gbé ẹni tó sọ pé òun ti pa èèyàn yẹn kó tètè fà síta kó mójú ẹ̀ torí kó fi nǹkan bò lójú ó wá mọ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin òwò kìíní ẹ̀ pé Ayéfẹ́lẹ́ ló tún sọ ọ̀rọ̀ sí ẹni yẹn lẹ́nu tó sọ pé ó sọ pé nǹkan báyìí nígbà nǹkan báyìí ó sọ pé nǹkan báyìí ó ti ṣẹ̀wọ̀n báyìí èèyàn á pààyàn èèyàn á pa iye èèyàn tó yẹn àwọn ọlọ́pàá dẹ̀ filẹ̀ á dẹ̀ máa lọ lálàáfíà ó ṣẹ̀wọ̀n ó dẹ̀ máa lọ ẹni tó bá pààyàn dandan ni kó pa náà ẹni tó bá pààyàn dandan ni kí wọ́n pa so ó dẹ̀ pààyàn bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ wá tún wá freely ẹ tún wá ń fi nǹkan bò lójú kó wá máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn is a lie wọ́n fẹ́ wọ́n hanky-panky ti wà ń bẹ̀ yẹn ṣùgbọ́n Ayéfẹ́lẹ́ gbowó ni òun náà fẹ́ látijọ́ tí ó ti ń ṣe nǹkan yìí náà tó ti ń ṣe kíní pẹ̀lú gbogbo ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì ti rọ́ọ̀sì àti wá rí i pé òun náà ó tẹ́ǹdì ni ó ti lọ ọ̀nà ibìkan náà ló ti lọ tẹ́ kíní yẹn ǹdí tó wá boomerang mọ́ lọ́wọ́ tó di irú ṣe bí wọ́n sọ ń gbà yẹn náà pé ó lọ ṣe nǹkan kan tó lọ ṣe nǹkan kan ń gbà yẹn olómọrú ìrìn burúkú tó rìn tó boomerang mọ́ lọ́wọ́ tó fi di irú ibi tó wà yẹn so ó lè jẹ́ pé àwọn àfáà yẹn àwọn tọ́jọ́ ń ṣe yẹn náà lọ́jọ́ lọ ṣe nǹkan burúkú yẹn tó ṣe fún gbà yẹn tó fi boomerang mọ́ lọ́wọ́ tó fi di nǹkan tó wà yìí sí òun náà ni ó wá ìṣẹ́ ó tó wá jẹ́ kó bá má jẹ́ òun ló máa sọ ọ̀rọ̀ yìí jáde tó wá sọ tó wá ń gbèrú nǹkan báyìí tó fi ń tàbùkù ìṣẹ̀ṣe nígbà tó jẹ́ pé nǹkan tó rí bẹ́ẹ̀ tó fojú ẹ̀ rí òun náà wá lọ ń sọ nǹkan tó dẹ̀ sọ yẹn náà nǹkan tó sọ yẹn náà tó bá tètè bọ́ síta ó máa ju ibi tó ń rò ó máa jù lọ torí pé gbogbo èèyàn ló gbọ́ kínní
orí afẹ́fẹ́ ló ti sọ rí kíní orí afẹ́fẹ́ dẹ̀ ló gbọ́dọ̀ ti gbé wa kó wá clear kó dẹ̀ fa ọ̀gbẹ́ni yẹn síta kí gbogbo wa rí káwọn agbófinró dẹ̀ wá tẹsẹ̀ sí káwọn oníṣẹ̀ṣe náà dẹ̀ dìde ibi tí òrìṣà yẹn wà ilé òrìṣà yẹn tó ti fọ́ kọ́ mú wọn débẹ̀ ìlú tí òrìṣà yẹn ń bẹ àwọn ará ìlú yẹn ṣáà máa mọ irú òrìṣà tó ń bẹ ìlú yẹn kọ́ fi hàn wá náà ká dẹ̀ fojú rí òrìṣà tó ń gba gbogbo èèyàn tó ń gba gbogbo ẹ̀jẹ̀ tó ń gba kinní kan nígbà tí ò kì í ṣe Allah tó kì í ṣe Allah àwa ò nírú yẹn nílẹ̀ tiwa Allah ló ń gbẹ̀jẹ̀ àwọn ọmọ Allah mẹ́tẹ̀ẹ̀ta ìkànnù wọn lọ sọ pé ìràwọ̀ òwúrọ̀ morning star ìyẹn ló ń gba ẹ̀jẹ̀ obìnrin àwa ò níyẹn lọ́dọ̀ tiwa tí Ayéfẹ́lẹ́ ò bá tètè jáde eléyìí késekése lórí kàsàkàsà ń bọ̀ lọ́nà bàbá késekése torí nǹkan tó ṣe yẹn blasphemy ni ó tún ti parọ́ mọ́ àwọn alálẹ̀ wa ó ti ṣe aiding and abetting pẹ̀lú àwọn èèyàn kan láti gbowó láti parọ́ mọ́ àwọn alálẹ̀ wa nǹkan tó dẹ̀ ṣe yẹn ó gbọ́dọ̀ tètè bọ́ta kó tètè wá tó bá jẹ́ tòótọ́ ni kó ti ọ̀gbẹ́ni yẹn síta káwọn agbófinró dẹ̀ fẹsẹ̀ kọ́ take over káwọn oníṣẹ̀ṣe dẹ̀ dìde pẹ̀lú ẹ̀ torí ẹ má jẹ́ ká fọwọ́ yẹpẹrẹ wo kínní ká má fojú wo torí pé gbogbo nǹkan táwa ń ṣe bì pẹ̀lú evidence là ń mú jáde tí wọ́n bá pè èèyàn lẹ́jọ́ ń bì wọ́n máa jáde tọ́ sí wọn ni tá a dẹ̀ máa kó kúránì wọn àti àdìtì wọn tá a máa kó lọ sí court kí wọ́n kà á gbogbo eléyìí táwọn ń parọ́ pé ẹnìkan ti fọwọ́ sí yẹn nígbà tí àwọn náà káwọn náà pẹjọ́ náà káwọn ní muslim káwọn islam pẹjọ́ náà kọ́ pẹjọ́ kẹ́ wá kó gbogbo kúránì yẹn kọ́ kó gbogbo àdìtì yẹn kọ́ kó lọ sí court kọ́ rí pé bóyá ń ṣe lọ́dọ́gbọ́sí àbí rọ́pò àbí wọn ò dọ́gbọ́sí ṣùgbọ́n nígbà táwọn wọn ò rí any evidence láti fi mú àwọn tó ń ṣe àwọn ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nígbà tí fúnfún ní ìṣẹ̀ṣe náà kò sí nǹkan tí wọ́n ń pààyàn kò sí nǹkan ibi téèyàn bá ṣe tó ṣiṣẹ́ dé tó gbẹ̀kú tó gbẹja tó gba adìyẹ tó gba ẹran tí Ifá ò bá dẹ̀ ṣẹ̀ṣe kí Ifá padà sọ́run Ifá òun ṣerú ẹ̀ kò síbi tó ti ń ṣerú yẹn kò sí ìṣẹ̀ṣe kankan nílẹ̀ Yorùbá tó ti ń ṣe ṣùgbọ́n Ayéfẹ́lẹ́ gbọ́dọ̀ jáde tí ò bá jáde nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ ó dàbọ̀ mo dúró báyìí. ẹ ṣe. Abọ́rúbọyè gbogbólé. ẹ ṣe gan sa. ms baba ṣẹwà. ẹ káàbọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá wa tap kìíní ẹ̀ka ti wọ 1 million. ẹ jọ̀ọ́ ẹ bá wa tap ẹ bá invite àwọn friends. òun ni mo tiẹ̀ fẹ́ òun náà mo ṣe wá sókè kọ́ mọ̀ pé special program la nílé ní a máa kírun live ní Yorùbá tí ò ṣẹlẹ̀ ní. wọ́n láyé fẹ́lẹ́ ò lè dìde wọ́n láyé fẹ́lẹ́ ò lè sọ̀rọ̀. èèyàn máa ṣe gbélé náà á dìde. sísìn àwa ó máa sọ̀rọ̀ ẹ̀hún gbogbolé a fẹ́ kírun live ní Yorùbá lẹ́ni tí ò ṣẹlẹ̀ rí ẹ invite onílé ẹ invite àlejò ẹ invite àwọn àfà ẹ invite imam ẹ invite kò sí gẹ̀ẹ́tì ẹ ní ìkírun. a fẹ́ kírun live ní Yorùbá. kẹ́dẹ̀ rẹ́dì bẹ́ẹ̀ ṣe máa screen record ẹ lè gbọ́ nǹkan tó máa sọ tó bá ṣe báyìí tó bá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ la máa ṣàlàyé fún yín lẹ́ni ìtumọ̀ bó ṣe ìrántẹ́ ń kí kẹ́ mọ ìtumọ̀ ẹ̀ wọn la fẹ́ sọ fún yín lẹ́ni. Olówó Èkó kọ́ lọ́wọ́ jàlámíà èmi gan ti change ẹ wọ jàlámíà ẹ wọ hijab gbogbo a máa ṣí ẹ tí gbogbo ayé máa rí ta máa kírun. ìtẹ́ kírun mi rèé o. good èmi gan ti lọ múra mo ti lọ wọ jàlámíà ọ̀rẹ́ tí wọ́n káwọ́ ní káàbù kí n wọ jàlámíà rẹ̀. bàbá yìí lọ́wọ́n tí wọ́n fẹ́ wá sókè. ẹ share sí program ẹ copy link. bàbá láwọn tó fẹ́ wá sókè tó fẹ́ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ètò ẹ lè wá sókè ǹsẹ̀ àjọwà fún yín. ẹjọ́ màmá mi ó kù díẹ̀ jẹ́ kí n sáré polówó ìtàn ẹjọ́ ẹ copy link ẹ lọ post ẹ send ẹ sórí WhatsApp ẹ send ẹ sórí Facebook ẹ send ẹ sórí Twitter ẹ send ẹ sí everywhere a fẹ́ kírun live ní Yorùbá kò ṣẹlẹ̀ rí a máa kírun live ní Yorùbá lẹ́ni ẹ lọ́wọ́ jàlámíà ẹ wọ gbogbo nǹkan tẹ́ fi ń kírun gbogbo nǹkan yín ẹ get ready ẹjọ́ ó bọ̀ àpò ó ṣe dandan kẹ́ ẹ bá wa ṣí ẹ jẹ́ kẹ́bí bọ́ afẹ́ wọ 2000 lẹ́ni tó máa wọ̀ wá lẹ́ni 2000 so ẹjọ́ kẹ́ ṣe program ó ṣe pàtàkì kẹ́dẹ̀ máa tap a gbọ́dọ̀ wọ 2 million fún like lẹ́ni ẹjọ́ ó ṣe pàtàkì program wẹ̀ ní very very special very very special a máa kírun lẹ́ni live Yorùbá kò ṣẹlẹ̀ rí àwa la máa kọ́kọ́ ṣe é. So ẹ get ready ẹ ṣí ẹ jẹ́ káwọn èèyàn mú ẹ ṣí ẹ sọ nílé àlejò àfà imam sheik pastor ẹ ṣí ẹ fún wọn lẹ́nìkan máa bọ̀ program wọn ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe gbogbo lé Olówó Èkó ẹgbẹ́ báyìí sìn
bọ̀bọ́ yẹn tó bá ní òun ò gbé propaganda wá ti wá ṣe tán fún tí ẹ̀tọ́ gbé jáde ńgbà kan téèyàn kan ní ó ṣoògùn owó ni àwọn máa bá fẹ́ lójú oògùn owó tó ṣe yẹn máa sọ fáráyé yẹn wà èèyàn ló sọ tiẹ̀ àwọn máa play ẹ̀ nísìn òun máa wá mú ẹni tí ó sọ̀rọ̀ pé òun pa èèyàn 78 fún òrìṣà a fẹ́ mọ òrìṣà náà àti àwọn èèyàn 78 tí wọ́n pa because àwa tábà sọ ń sìn pé Allah pa èèyàn 7,000 a ní ẹ̀rí fún kò sí áàjì kan tó bá ṣẹlẹ̀ kálá máa pààyàn 7,000 5,000 6,000 ní ọdún kan ní ọdún tó lọ ń sìn Allah pààyàn 7,000 ọdún tó ń bọ̀ ń sìn áàjì ẹ̀yìn yẹn ẹ lọ kọ déètì nílẹ̀ Allah ẹ̀kan ló máa ń jáde wọ́n máa ń sílẹ̀ nù kàbá wọ́n máa ń dín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ni tó bá ti túlẹ̀ nù kàbá tó bá ń ṣe áàjì lọ́wọ́ ó máa ń pa èèyàn 5,000 7,000 bá la ṣe máa ń pààyàn nìyẹn àwa ní ẹ̀rí fún nǹkan táwa ń sọ àmọ́ ọmọ àlè yìí tó wà ní Ìwó Ìràṣídì ọmọ àlè ọ̀fìwó orí péèjì ẹ̀ mo ti rí lónìí wọ́n ní òrìṣà wọ́n fi èèyàn 78 aláboyún bọ òrìṣà ibo ló wà ẹ dárúkọ òrìṣà yẹn ṣé kò lórúkọ ni ẹni tó pa ibo ló ti ṣẹlẹ̀ àwa máa ń evidence táwa ń kà jáde níbí báyìí aláàpá èèyàn 7,000 a máa mú jáde tábàlà aláàpá èèyàn 1 million a máa mú jáde ẹ bọ́ta kẹ fún wa ní ẹ̀rí so Ayéfẹ́lẹ́ ìwọ ń sìn bí ayé ò gbọ́ radio station ẹ mọ wá ò pé kí ló lè ṣe ayé ò gbọ́ orin ẹ mọ wá ò pé kí ló lè ṣe ó wá lọ pàdé àpòpọ̀ pẹ̀lú èèyàn kan òṣó ojú ẹ ìwọ ló ẹ wá jọ ń sọ̀rọ̀ kìtì ẹlẹ́ẹ̀tì pààyàn àbí ẹlẹ́ẹ̀ máa ń jẹ́yàn ó wá ń sọ̀rọ̀ ó wá ń gbé sí lẹ́nu òun náà wá ń gbà ẹ wá jọ ń gbà bí ẹni gbàgbá ọtí báyìí sìn afẹ́ kó lọ pé ẹni yẹn kó wá sọ orúkọ òòṣà yẹn fún wa ibi tó òòṣà yẹn wà wá fẹ́ mọ̀ ṣoget Ayéfẹ́lẹ́ wọlé ló mọ̀ ń pa ẹ̀ òkè ń ṣe olóòṣà bọ́ àwa fẹ́ mọ̀ ń pa òòṣà náà kí lórúkọ òòṣà yẹn a fẹ́ mọ̀ àbá ìjà nǹkan tá à ń bá ẹ sọ nìyẹn báyìí sí àyè ń bá ẹ sọ̀rọ̀ ìjẹ́ ọmọ Yorùbá ọmọlúàbí a bá ti fún ẹ ọjọ́ méjì tá a ti bá ẹ sọ tá a ti gbúrú ẹ a máa bẹ̀rẹ̀ sí ní máa wú ẹ níwọ̀kúwọ̀ àgbáyé la máa bẹ̀rẹ̀ dírágì pẹ̀lú ẹ báyìí sí àyè ń bá ìṣeré ni Ayéfẹ́lẹ́ ọmọ Yorùbá ni tó bá ti kọjá ọjọ́ méjì ń sìn ó ti di Fúlàní àwọ̀ ẹ̀ ń wọ̀kúwọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jọ ta ló fẹ́ ẹ bá wa gbé ara láfíríkà yìí bọ́lẹ̀ ẹni yóò sọ̀rọ̀ n try láti já bọ́lẹ̀ mi ò mọ reason tí mi ṣe rí já bọ́lẹ̀ mi. mo ti sọ lánàá pé ara láfíríkà yẹn bó ṣe máa ń ṣe ìyẹn ọmọ ẹrú ni kì í ṣara wa ẹ má máa jẹ́ kó wọlé mọ́ rárá. náà ó lè kò fẹ́ wá sọ bí ó fẹ́ wá gbèjà bàbẹ́ àlá ọmọ ẹrú ni náà kò kí ń sọ̀rọ̀ ìkàlẹ̀ ó máa ń dúró kọ́ máa ń type ni. ẹ kalẹ̀ sákànbí ti délé. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ set kámẹ́rà sókè lè stream wà láti Facebook náà. tẹ́ ń fi Kùránì hàn wá dáadáa tẹ́ ń tún fún wa dáadáa láti ní better understanding. Then I want to share with you lórí YouTube lẹ́ni mo rí program kan tí man yẹn is either from Pakistani or Bangladeshi or Indian in fact nǹkan tẹ́ ń ṣe ìgẹ́lẹ́ ló ń ṣe tó ń tú Kùránì fáwọn èèyàn tóun náà dẹ̀ ń sọ fún wọn wípé tó bá jẹ́ pé wọ́n ń tú Kùránì ní wọ́n ti translate Kùránì many people ní ṣe Islam ó ní wọ́n mọ̀ tí wọ́n fi ń jẹ́ kí àwọn èèyàn máa lọ ké Kùránì ní Arabic reason táwọn èèyàn fi ń tẹ̀lé wọn because false information mo dẹ̀ wá lọ́wọ́ kíni máa yẹn ti ń ṣe for years ẹ dẹ̀ mọ̀ pé most of àwọn Bangladesh Indian kankan majority wọn náà Muslim ni wọ́n for somebody like that láti stand ládẹ̀ tí máa ṣe kíní yẹn ẹ̀yìn ní àwọn ìròyìn fáwọn pé London pàápàá ló wà kẹ́lẹ̀ mọ̀ bó ṣe put life at risk ìfà kẹ́lẹ̀ mọ̀ pé àwọn people yìí jàgídíjàgan wọn níbẹ̀ náà báyìí wọ́n máa dúró tì báyìí láti attack ẹ̀ ni so mo really appreciate nǹkan tẹ́ ń ṣe tẹ́ fi enlighten èèyàn lágbára Ọlọ́run ẹ̀ ní fẹ̀mí yín ṣe ẹ̀ ní fàyà ṣe ẹ̀ ní fọmọ ṣe ẹ̀ ní fi ẹbí yín ṣe Ọlọ́run á dúbọ̀ máa dúró tì ọgbọ́n ìmọ̀ àti òye láti fi tú àwọn èèyàn kúrò nínú ìdè because irú èmi náà though Christian ni mi ò from one ṣe ẹ máa ní from one ẹrú to ẹrú but I came from Muslim background mo kàn rántí ìgbà táwọn kékeré tẹ́ pé we will be forced to go to mosque 6 a.m. in the morning at 5 a.m. in the morning gbogbo nǹkan tá kúkú ń kà náà ní better understanding ìfà ìgbàdá ṣe ń ké kúrú àláò gbogbo kíní ẹ̀ náà ni mo up till now mo sì rán mọ́ wọn lórí ní tẹ́ṣẹ̀ṣẹ̀ ń ké ni wọ́n á pè ṣé nǹkan tá ti ẹ̀ ń kà lálẹ́ every morning ní tẹ́ pé tá bá sùn lọ́gbọ́n grandpa mi máa sọ test bill gbà wá ni àṣẹ nǹkan tí ò tiẹ̀ ní mínì là ń kà ìfà mo máa ń rántí pé màmá mi I wish my mother is still alive pé wọn kò sínú Muslim yìí tẹ́ pé gbogbo wàhálà tán kàn ṣe wọn mọ̀ pé rubbish ẹ̀sìn ìfà tẹ́ bá lọ sórí YouTube
ẹ rí pé àwọn èèyàn tó ń ṣe kíní tí ẹ ti wá pọ̀ tó ti ń try láti tú Quran fáwọn èèyàn ní èdè tí àwọn èèyàn gbọ́ ní ó wá hàn pé torí pé àwọn èèyàn ò mọ ìtumọ̀ nǹkan tó wà nínú Quran yẹn ìfà nǹkan tẹ́ ń sọ gẹ́lẹ́ máa nǹkan ka àmì ìdẹ̀wà kọ sílẹ̀ ó kò ti bì kan nínú Quran tó ń sọ wípé nítorí pé wọn ò fẹ́ káwọn èèyàn ní better understanding nípa èdè yẹn ni wọ́n ṣe force àwọn èèyàn pé dandan kán máa ka Quran ní Arabic the same thing tẹ́ ń sọ náà ni máa yẹn sọ so mo gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ ṣé ó dàbọ̀. Yeah, ẹ ṣé gan ma, ẹ ṣé gan. Nífà mo share kíní ẹ pẹ̀lú Àkànbí Ọlọ́ba tán bá wo page wọn couple of that man's kíní mo share ẹ pẹ̀lú wọn so that wọ́n á lè fi hàn yín ẹ ṣé ó dàbọ̀. All right, ẹ ṣé gan ma, ẹ ṣé gan ma. Ẹ lè já mi bọ́lẹ̀ sí. Ó yá ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ yá power. Today's program go fire, e go bad. Sheikh Imam Ìsàmúlíká ẹ sì ṣorílẹ̀ o ẹ tí borí. Lọ́wọ́ ni mo ń set ring light mi ni. Ẹ sì ṣorílẹ̀ o ẹ tí borí. Mo ń bọ̀. Mo ń set ring light mi ni. Ohun rẹ̀. Mo ń bọ̀. Mo ń set ring light mi ni. Ẹ̀yin ẹ kò yá Múlíká o, ẹ kò. Oya, a máa ní the space o. Ta ni mo rẹ́ ní kejì àbí? Ṣé o ti sọ̀rọ̀ ni? No, mi ti sọ̀rọ̀, mo sọ̀rọ̀. Ó yẹ bá wa lẹ́nu. sọ̀rọ̀, à ń gbọ́ yín mà. Ẹ kálẹ́. Yes ma. Ẹ wò, prógámù tẹ́ ń ṣe yìí, mo ń fi àdúrà ràn yín lọ́wọ́ ni o, lágbára Ọlọ́run. Elédùmarè á fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye. Ìyá Jamani. Lágbára Ọlọ́run. Ìyá Jamani. Tí ń ṣe gan inú mi ń dùn. Ìyá Jamani ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Okay. Ọlọ́run á fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye o. Ẹ ní fọmọ ṣe, ẹ ní fọkọ ṣe, ẹ ní ẹ̀mí yóò ní bọ́ sí lágbára Ọlọ́run lágbára àwọn irúnmalẹ̀. Àṣẹ o. Gbogbo àwọn tó bá ń sáré kiri nítorí yín, orí ara wọn ló máa fi gbé. Àṣẹ. Lágbára Ọlọ́run. Inú mi ń dùn gan because gbogbo nǹkan tó ti ṣókùnkùn, èèyàn ti wà nínú ìdè. Inú ìdè ni because ọwọ́n Kùránì tẹ̀ máa ké tó jẹ́ pé èèyàn ní mọ ìtumọ̀ ẹ̀ ọ̀dọ́ yìí ni mo ti mọ̀ túmọ̀ tàbátìyàdá ẹ máa ní kéèyàn máa ké tàbátìyàdá èpè ló wà ń bẹ̀ dẹ́ni kéèyàn máa ṣépè sọ̀rọ̀ ẹ̀ ṣé rí ẹ jẹ́ ká jẹ́ kọ́ mọ̀ ìpè ìṣẹ̀ṣe ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ mo wo nǹkan tí Yínká Ayéfẹ́lẹ́ sọ yẹn ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ kíní yẹn wọ́n plan ẹ̀ ni o ẹ jẹ́ kọ́ mọ̀ pé ìgbà táwọn bàbá wa ṣì wà táwọn máa ní ẹ fi ṣoṣù ẹ fi para ìgbà yẹn ti kọjá ìgbà ọ̀tún ti dé Yínká Ayéfẹ́lẹ́ gbogbo kan tó sọ yẹn ẹ jẹ́ kó mú evidence ẹ̀ kó lọ sí court because irọ́ ńlá òun ni wọ́n pa ìjọ tó ti bí tèmi ti délé ayé mi ń gbọ́ ibi tí wọ́n ti fi èèyàn bọ òrìṣà rí tí ó dẹ̀ ṣẹlẹ̀ tí ó dẹ̀ ní ṣẹlẹ̀ èèyàn 78 ó ní agbára o gbogbo ẹni tó bá sọ pé òun máa fa ìṣẹ̀ṣe sẹ́yìn ayé ẹ̀ ló máa fà sẹ́yìn lágbára wọn ọ̀run malẹ̀ ó ń jẹun ó ń ṣe gbogbo nǹkan lẹ̀ Yorùbá òun ló ń lò ó wá sọ pé ó fẹ́ máa tàpá sọ́wọ́n irun malẹ̀. wọ́n rí pé iṣẹ́ ti ń já ṣe understand. iṣẹ́ ti ń já o ìkọ́ tó sọ yẹn lásán ó gbọ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́ because it's a defamation of character ìkọ́ tó sọ tí ò ní proof ẹ̀ náà òkè ó tún wá parọ́ yẹn ó tún wá gbójú ẹni yẹn síta ta ló ń gbọ́ rédíò ẹ̀ who know you ta ló mú ẹ̀ ó wá lọ parọ́ rabata pé ó ń pè èèyàn 78 ìdọ̀rùn èèyàn síta. Ẹja gbé sókè. Ó ní agbára. Ẹ̀yin yẹn bá gbé láìkì yìí sókè ẹjọ́ ẹ kó lọ fà káwọn èèyàn wá wọlé ẹ̀yìn fáìtì àwọn èèyàn. Ó ní agbára ebi ò ṣe síláàmù mọ́ o ìṣẹ̀ṣe lèmi o. Irọ́ lásán ni Islam. Irọ́ lásán.
irọ́ ìwọ lásán lásán ọwọ́ tọ́kìṣì tájọ wà ní kíláàsì gan. wọ́n wọ́n lọ ẹ sí lọ ṣálámọ́ṣì mi. èmi ò lọ. no ala side chick ni tolówó èkó ìtura le. bí olórí burúkú wèrè tó wà ń wúre. àṣẹ ẹ mọ ayéfẹ́lẹ́ gbàbọ̀dé ni títẹ́lẹ̀ ló pé láyé ẹ̀ ó ṣiṣẹ́ jẹ́ lọ́tẹ̀ yìí. nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ ayéfẹ́lẹ́ ó máa gbẹnu sí máìkì padà á lọ sọ bọ̀bọ̀ yẹn àtòrìṣà yẹn làwa fẹ́ mọ̀ nǹkan tí yẹn kàn ní láti sọ nìyẹn ìyá ẹ̀ ó kéré sẹ́ni tó fẹ́ bá wà fà ayéfẹ́lẹ́ kéré bàbá wọn aláàtọ̀ tí wà gan ó ti lulẹ̀ wájú wa so ayéfẹ́lẹ́ ò sínú nǹkan tó ń sọ. so ẹ̀yin èèyàn wa tá a bá máa kírun. a fẹ́ kírun so kí nǹkan eight ní. tá a bá ṣe ń sọ lárúbáwá wọn máa tún fún yín Yorùbá kẹ́lẹ̀ mọ́ nǹkan tí ó wà nínú kìnìún. kò ní ìdí pé à ń sọ lárúbáwá rárá but mo kàn fẹ́ torí ẹ̀ náà mo yẹ fẹ́ sọ lè ṣe ẹ̀wọ̀n bí wọ́n bá fẹ́ kírun wọ́n máa kọ́ ṣèkámọ̀ so a máa ṣèkámọ̀ tá a bá ti ṣèkámọ̀ ìmọ̀ ẹ̀ ti rí olówó èkó ní ìmọ̀ àti tó bá ti ṣe tí olówó èkó bá ti sọ pé Allahu ni alájùlọ ẹ ti mọ̀ pé Allahu Akbar nìyẹn o tó bá ti ṣe Allahu ni alájùlọ Allahu Akbar ló ṣe yẹn o so lẹ́yìn yẹn àdẹ̀ ka fatia a máa tún ka aya bíi méjì tẹ́ bá ti gbọ́ Allahu ni alájùlọ ẹ máa tún ṣe kí ni ẹ máa yọ̀dí yín sẹ́yìn bọ́n ṣe ń yọ̀dí yẹn nǹkan tó máa ń sọ lẹ́ẹ̀mẹ́ta yẹn a máa sọ lẹ́ẹ̀mẹ́ta wọ́n á tún ṣe Allahu alájùlọ ẹ̀ tún gbórí sókè Allahu. no ms ló máa sọ o èmi kàn máa ṣe dẹ́kọ̀sílẹ̀ fún wọn. olóyè kan máa dramatize wọn so ẹ̀ tún forí kan lẹ̀. ms ló bá mi gbé máìkì dání ni wọ́n máa sọ èmi ní. kírun báyìí. nǹkan tí wọ́n. a fẹ́ bẹ̀rẹ̀ sí mo fẹ́ kọ́ sáré sa mo fẹ́ sa náà kàlí kan sí àlà kíkó bá mi pa àlà sílẹ̀ tó ń so tẹ́ bá ti kó báyìí tó bá yẹ kí wọ́n tó forí kan lẹ̀ nǹkan tó ń sọ lẹ́ẹ̀mẹ́ta Yorùbá ni máa máa fi sọ. àkànbídà lẹ́yìn yẹn àti. mo kárí àlùalá mo kárí àlùalá. àkànbí náà kí wọ́n kírun náà àwọn náà ní wọ́n lẹ́rí ìkírun nulẹ̀ náà. mo kárí àlùalá mọ́sámọ́sá ẹjọ́ àlùalá mọ́sámọ́sá. so ẹ̀yin tẹ́ wà níbí tẹ́ kò lè kárí láíláí. ìwọ tó bá lè screen record. mo kárí àlùalá mọ́sámọ́sá ẹjọ́ ẹ bá wa gbé sókè. so àkànbí ní láti set camera kó bẹ kí live yẹn bẹ̀rẹ̀ ní. mo kárí àlùalá mọ́sámọ́sá. so kárí àlùalá o. Ta ló máa kọ́kọ́ pè ń ta tó bẹ̀rẹ̀ kọ́ bá wa pè ń. èmi náà máa pèrú o máa pèrú o. Allahu Akbar. ẹ jẹ́ ń pèrú. sákànbí máa pèrú àbí. obìnrin ò kí pèrú ẹ má bẹ̀wọ̀ jẹ́ o. ok ó dà. àkànbí ẹ pèrú. àti báyìí ẹ jẹ́ ká jẹ́ kóbìnrin ṣe ìmọ̀ọ́mù wa ká break record. ó yá ẹja ṣe ó yá. obìnrin ló máa ṣe ìmọ̀ọ́mù wa. obìnrin tó bẹ kí ọkùnrin kọ́kọ́ ṣe ẹ jẹ́ kọkùnrin kọ́kọ́ ṣe ẹ jẹ́ kọkùnrin kọ́kọ́ ṣe after gbà kí ni kí ló dé. àgbà fún ọba àbá ni. ní dúró ni. ẹ bá máa ṣe ẹ lè jẹ́ káṣọ yẹn kó bo gbójú yín dáadáa. irọ́ ìmọ̀ tí wọ́n ṣe fún máa wọ̀ rí màá ṣe. ẹ jẹ́ kọkùnrin kọ́kọ́ ṣe ẹ jẹ́ kọkùnrin kọ́kọ́ ṣe after gbà yẹn kóbìnrin wá ṣe. obìnrin la fẹ́ break record obìnrin ló máa ṣe mọ́ọ̀mù wa ń bí lẹ́nu. ìdí tí ẹ mọ̀ ìdí táwọn mùsùlùmí ṣe ń jẹ́ kóbìnrin ṣe mọ́ọ̀mù ẹ mọ̀ pé ìdí yẹn ni. wọ́n máa wò di obìnrin ọkọ wọn ní sí obìnrin wọn ní kọ́sẹ́rẹ́ bí báyọ̀sùn ni ẹ mọ̀ ṣe ṣe wọn. báyọ̀sùn báyé wọn jẹ́ ó yẹ ẹjẹ́ àgbésókè ẹ̀ ṣe kí á mo kárí àlùalá mọ́sámọ́sá. Ó yá mo ti tẹ̀ ó yá. ẹsẹ̀ ti ká lẹ́bi yẹpẹ̀. ta ni ìmọ̀ọ̀mù ló máa wà ní ìmọ̀ọ̀mù ló máa wà. èmi ni mọ́ọ̀mù àṣàdá muhammadu aṣáájú aláìláhìlálá muhammadu rasulullah. olówó èkó kò délẹ̀ fóònù ẹ̀ mo máa gbédélẹ̀. so èmi ni máa pè kámọ̀ tí bá ti pè kámọ̀ tí bá ti gbọ́ tí bá ti pè kámọ̀. a máa kọ́kọ́ pèrún náà. ẹ ṣe sùúrù tó fẹ́ pèrún kọ́ pèrún àwa ti fẹ́ bẹ̀rẹ̀ lọ. ó yẹ ẹ jẹ́ kí n pèrún. tó fẹ́ pèrún. Allahu akbar Allahu akbar aṣáájú láìláhìlálá aṣáájú muhammadu rasulullah ayala alfalat ayala alsalat kàmú ti salat. ìkámọ̀ nìyẹn ẹ ti ṣe mistake. ìkámọ̀ ni mò ń gbé yẹn sorry. èmi ni máa ṣe kámọ̀. kẹ́mẹ̀sì pèrún kẹ́mẹ̀sì dẹ̀ ṣe kámọ̀. èmi ni máa pèrú. ẹ jọ bá wa pín ètò yìí ẹ máa pa tap ẹ jọ. ó yẹ wá kírun ó yẹ wá wọkọ̀ ọ̀la ó dá wa lójú pé ànábì Muhammad òjíṣẹ́ Allah ní í ṣe
wọ́n ní ẹ wá kírun wọ́n ní ẹ wá kírun wọ́n ní ẹ wá wọkọ̀ ọ̀la àkànbí ó yá ẹ pé rùn. àkànbí ẹ ṣe sùúrù àkànbí ń sẹ́ẹ̀tì kámẹ́rà Facebook yẹn dáadáa yá. ẹ tákànbí tó ṣe tán jẹ́ máa ṣe lọ wọ́n ní ẹ wá kírun wọ́n ní ẹ wá wọkọ̀ ọ̀la ànábì Muhammad dájúdájú òjíṣẹ́ Allah ní í ṣe wọ́n ní ẹ wá kírun wọ́n ní ẹ wá kírun kò sí ọlọ́run mìíràn kò sí wèrè mìíràn àyàfi Allah kò sí wèrè mìíràn àyàfi Allah ó yẹ ẹ wá kírun wọ́n ní ẹ wá wọkọ̀ ọ̀la wọ́n ní ẹ wá wọkọ̀ ọ̀la dájúdájú ànábì Muhammad òjíṣẹ́ Allah ní í ṣe tákàn bá ti ṣe tó ẹgbẹ́rún sókè ẹjọ́ ẹjọ́ àgbẹ̀ sókè. bàṣà halloween lẹ́yìn ṣe ni àbẹ́ ò lẹ́yìn ṣe báyìí. orí tẹ̀lé orí mi ni. ojú halloween lẹ́gbẹ́ síta yìí. ó dábẹ́ ẹ lójú halloween yẹn ẹjọ́ ẹ ló bẹ̀ ẹjọ́ àgbẹ̀ sókè. we need láti pèrún tákàn bá ti pèrún kì í sẹ́ẹ̀tì kára. afẹ́kọ̀ọ́ yẹn wá mọ̀ nǹkan tó máa ń sọ nínú òun tó ń kí yẹn kò nítumọ̀ kátikàti. Àkànbí ẹ̀sùn fóònù yẹn sẹ́yìn díẹ̀ fóònù ti TikTok yẹn so a lè capture dáadáa àbí. ẹ ṣáà ṣe dáadáa rí kò tí balance ẹ náà ṣe mò ń wo Facebook báyìí ẹ̀yin náà ṣáà rí nǹkan tẹ́ ń ṣò. ó ti wà ókè báyìí tó bá dúró báyẹn mi ò mọ reason yín shake. Arabic ni máa fi pẹ̀rú o. Yes, bẹ́ẹ̀ ni náà. Kò sí wàhálà kò sí wàhálà. Mo lè tu tákàn mi bá pèrún l'Arabic mo lè tu Yorùbá ó yá. Ok, a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Allahu akbar, Allahu akbar. Wọ́n láàlá ló jù lọ, àlá ló tóbi jù lọ. Ashhadu an la Muhammadan rasulullah. Wọ́n lóhun Muhammadu òjíṣẹ́ ẹni. Ashhadu an la Muhammadan rasulullah. Wọ́n ní Muhammadu òjíṣẹ́ Allah ni. Hayya alal falat. Wọ́n ní kẹwàá kírun. Hayya alal falat. Wọ́n ní kẹwàá kírun. Alal salat. Wọ́n ní kẹwàá kírun, wọ́n ní kẹwàá wọ̀kọ́ ọ̀la. Allahu akbar. Allah ló tóbi jùlọ, Allah ló tóbi jùlọ. Ashhadu an la Muhammadan rasulullah. La ilaha illallah ló dé tẹ̀lé. Àkànbí. Wọ́n ní kò sí Allah mìíràn, wọ́n ní kò sí kan àyàfi Allah oníwò lórí. La ilaha illallah. So ṣé wọ́n ní ẹ wá kírun, wọ́n ní ẹ wá wọkọ̀ ọ̀la, wọ́n ní kò sí Ọlọ́run mìíràn àyàfi Allah. Dájúdájú ànábì Muhammad òjíṣẹ́ Allah ní í ṣe, òjíṣẹ́ Allah ní í ṣe. Ó yá mùkárí àlùalá. Ẹ dúró dédé, ẹ jẹ́ kí ẹsẹ̀ yín kó dọ́gba, ẹ jẹ́ kẹsẹ̀ yín dọ́gba. Ẹ má kọlura yín o. Ẹ má kọlura yín o. Ẹ má mi ìfẹ́ pé ó tẹ̀ mí mọ́lẹ̀ ó dìjà o. Ẹ dúró dédé, ẹ jẹ́ ká dúró lọ́kàn, ó yá. Sáfù lílà, sáfù wájú ẹ dúró dédé o. Èmi ti fẹ́ gbé kàmọ́ báyìí o. Ẹ dúró dédé o. MS ni máàmù àbí. Èmi ni mọ́mù MS kan bá mi kà á jáde ní gbé sókè. Sẹ́rí láwà ni bàbá yìí lásán authentic ni. Ó yá o. Ẹ má bà àrùn jẹ́ ẹjọ́ MS ẹ gbé sókè. Ẹ má bà àrùn jẹ́ mo kírun lọ́wọ́. Àwọn tó bá fẹ́ screen record wọ́n á lè screen record ṣẹ́gẹ̀ so. Wọ́n lè wọ́n mi dáadáa pé yes gbogbo wa ni. Ó yẹ gbé sókè. Àdìfẹ́ gbé kàmọ́ báyìí torí mi náà ti dúró déédéé. Àwọn Mùsùlùmí ti tẹ́. Allahu ni alájù lọ. Rally kí n bá ní. MS ẹmútu ẹjọ́ ìlú ọkọ̀ pè ní Arabic. No wọ́n ti mọ àwọn èèyàn ti mọ̀ túmọ̀ yóò bá ní Arabic tẹ́lẹ̀ MS ẹmútu gbogbo ilé ó yá ẹ̀kan gbé lọ. Tẹ́lifọ̀ ìtì mute. Ta ló máa gbé kàmọ́ fún yín? Iná ni mo ń sọ èmi ni máa kọ́ pè Arabic náà. No kò nídìí Àkànbí. Ẹ jẹ́ kẹ́mẹ̀ sí ṣe gbogbo Àkànbí Yorùbá lásán ni ànídìí Lárúbáwá ẹ̀mọ̀ àwọn èèyàn ti mọ̀ Lárúbáwá. Yorùbá lásán ni ẹmútu gbogbo ilé báyìí ó yẹ gbé sókè ẹjọ́. Ẹ yẹ kí n kàn ṣe ní Arabic wá ṣe Yorùbá ẹmútu gbogbo ilé ẹ tó máa ṣe. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan rasulullah. Ashhadu anna Muhammadan rasulullah. Hayya alal salat. Hayya alal falah. Qad qamatis salatu qad qamatis salat. Allahu akbar Allahu akbar. La ilaha illallah. So, Yorùbá Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn fún
àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammad òjíṣẹ́ Allah ni. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sàláàtì ti ṣe tán. Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àfi Allahu. Kó wá wọkọ̀ là. Allahu ni alájùlọ. Ní orúkọ Allahu, àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, olùkápá ọjọ́ ẹ̀san, ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni tí ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Nọ̀sárá. Àmín. Pé ẹ ṣàmì ọ. Allahu Akbar. Àmín. So àyà tá máa kà tẹ̀lé òun mo fẹ́ kà yìí. Rántí nígbà tí ò ń sọ fún ẹni tí Allahu ṣe ìdẹ̀ra fún, tí ìwọ náà ṣe ìdẹ̀ra fún, pé mú ìyàwó rẹ dání kí o sì bẹ̀rù Allahu. Tàlẹ́ ni kó múùtù náà. MSN múùtù wọn náà ọkọ̀ jẹ́ iná bọ̀lẹ̀. Láàfin bíbò. Rántí nígbà tí ò ń sọ fún ẹni tí Allahu ṣe ìdẹ̀ra fún, tí ìwọ náà ṣe ìdẹ̀ra fún, pé mú ìyàwó rẹ dání kí o sì bẹ̀rù Allah. O sì ń fi pamọ́ sínú ẹ̀mí rẹ ohun tí Allahu yóò ṣàfihàn rẹ̀, àti pé ò ń páyà àwọn ènìyàn. Allahu ló sì lẹ́tọ̀ọ́ jùlọ pé kí o páyà rẹ̀. Nígbà tí Zaidu ti parí bùkátà rẹ̀ lọ́dọ̀ rẹ̀, a ti ṣe ní ìyàwó fún ọ, nítorí kí o má bàa jẹ́ láìfi fún àwọn onígbàgbọ́ òdodo láti fẹ́ ìyàwó ọmọ ọlọ́mọ tí wọ́n ń pè ní ọmọ wọn nígbà tí wọ́n bá ti parí bùkátà wọn lọ́dọ̀ wọn. Àṣẹ Allahu sì gbọ́dọ̀ ṣẹ. Àti ka àyà kan báyẹn, ẹ jẹ́ kí n tún wá ka àyà kan sí. Ọya ẹrùkú yìí. No, ẹ ṣe sùúrù, ẹ kí n ka àyà kan sí. So mo fẹ́ ka àyà kan sí báyìí. Dájúdájú Allahu ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra, wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa ọ̀tá ẹ̀sìn, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì. Ta sì ni o lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu. Nítorí náà, ẹ dúnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè ń jẹ Allah. Ẹ máa pààyàn sójú ọ̀nà Allahu, kí wọ́n dẹ̀ máa pa ẹ̀yin náà sí ojú ọ̀nà Allahu. Allahu ni alájùlọ. Ọya ẹrùkú. So nǹkan tó máa ń sọ ń bẹ̀ ìtumọ̀ ẹ̀. Ìran ẹ̀ ṣe sùúrù bó ti ń kà. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ó tún yá Allahu ni alájùlọ. Ẹ gbórí dìde. Allahu ni alájùlọ. Ó yẹ tó bá rí lọlẹ̀ kẹ́ forí gúnlẹ̀ kẹ́ só pa Allah. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Ẹ gbórí sókè kẹ́ jókòó. Allahu ni alájùlọ. Ẹ tún forí gúnlẹ̀ lẹ́ẹ̀kan kẹ́ só pa Allah. Ẹ tún forí gúnlẹ̀, ó yá ẹ tún forí gúnlẹ̀. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ó yá òkè. Allahu ni alájùlọ. Ní orúkọ Allahu, àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, olùkápá ọjọ́ ẹ̀san, ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn
àwọn Nasara ó yẹ ṣe àmì àmín. ok ìyá eléyìí àti fẹ́ káyà ó yẹ máa gbọ́ nítorí náà ẹ ṣe sùúrù nítorí náà a máa calculate aláwọ̀ ibi àyà mẹ́ta mo fẹ́ kà nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá ti lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ ṣèjẹ mọ́ wọn kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì ń yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ni aláforíjì àṣàkẹ́ ọ̀run ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má ṣe mú àwọn bàbá yín àwọn ìyá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ ju àìgbàgbọ́ òdodo lọ ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín àwọn wọ̀nyẹn gan ni alábòsí mo ti fẹ́ káyà mi o wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe àìgbàgbọ́ kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Allahu tí wọ́n bá kẹ́yìn tán náwọn ò ṣe mọ́ tán kúrò nínú Islam ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn kí ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò àti olùrànlọ́wọ́ nínú wọn ó yá ẹ kí n ka kúlí Allahu àbí ẹ kí n ka Kùréṣì sí ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣì láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò nígbà òtútù àti ìgbà ooru nítorí náà kí wọ́n máa jọ́sìn fún Olúwa ilé yìí ilé Kàbá yìí ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ nínú ìpayà. Allahu ni alájùlọ ògo ni fún Olúwa mi atóbi ògo ni fún Olúwa mi atóbi ògo ni fún Olúwa mi atóbi Allahu ni alájùlọ Allahu ni alájùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ Allahu ni alájùlọ Allahu ni alájùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ ògo ni fún Olúwa mi atóbi jùlọ Allahu ni alájùlọ yẹ jókòó ká ṣàtáyà o. ìwọ nu yín ló so ìwọ nu yín ló tún so ta ló so nu yín mò ń gbóòórùn so. ẹni tó bá so irun ẹ̀ ti já dìde ó yá ẹ ká ṣe àtáyà o. ìkíni àdúrà àti ohun rere jẹ́ ti Allah àlàáfíà fún ọ ìwọ ànábì àti àánú Allah àti ìbùkún rẹ̀ àlàáfíà fún wa àti àwọn ìránṣẹ́ Allah mo jẹ́rìí pé kò sí ọlọ́run ẹ máa gbọ́ o mo jẹ́rìí pé kò sí ọlọ́run kan àyàfi Allah tó túmọ̀ sí pé Allah kọ́ ni ọlọ́run àti pé mo jẹ́rìí pé Muhammadu ìránṣẹ́ àti òṣìṣẹ́ Allah ni kò kí n ṣe ìránṣẹ́ ọlọ́run ó yá àti fẹ́ sálámọ̀ ó yá àlàáfíà fún yín àlàáfíà fún yín àti kírun ó yá ẹ dìde ẹ yá ẹ máa ṣàdúrà ẹ yá ẹ máa ṣàṣàyàfúrúlà Allah dáríjì mí Allah dáríjì mí Allah dáríjì mí ẹni jèrè rédèrèdè ẹ̀yin tẹ́ ẹ mú kinní ìwá sí ilẹ̀ Yorùbá ẹ̀ ní ṣoríire ó yá ẹ máa fa tálẹ̀ ṣe ó dà pé mo ṣe ń wo lówó èkó ó ti pààyàn rí. bàbá tí mi kì í ṣe ayéfẹ́lẹ́ ni mọ̀lẹ́bí ẹ̀ ó lọ pààyàn 78 ayéfẹ́lẹ́ ti bàjẹ́ èèyàn 78 tí mọ̀lẹ́bí ẹ̀ pa fáàlà wọn máa yìí wá sọ fún wa so ẹ jẹ́ ká dà ní tá a bá ṣe ń ṣàdúrà yẹ ká ṣàdúrà fún ayéfẹ́lẹ́ báyéfẹ́lẹ́ ṣe ṣìṣe yẹn èèyàn 78 tí mọ̀lẹ́bí ẹ̀ pa fáàlà ayéfẹ́lẹ́ gbúdọ̀ wá sọ fún wa ń ta gbangba àjẹ́ bẹ́ẹ̀ ayéfẹ́lẹ́ ti ṣìṣe bóyá máa ṣìṣe kárí ayé nìyẹn
ẹni tó dẹ̀ rán iṣẹ́ Ayéfẹ́lẹ́ tó bá jẹ́ ọmọ àlè ìwó yẹn ló rán iṣẹ́ ẹjọ́ máa ṣẹ̀sìn ni torí láìpẹ́ yìí wọ́n máa tó lé yẹn jáde ní ibùbá ẹ̀ nínú Ìwó láìpẹ́ yìí wọ́n máa lé jáde. ẹ̀yin náà ẹgbọ́ nǹkan tábà rẹni tó ń lọ sí Mẹ́kà ní ọdún tó ń bọ̀ ṣìgìdì aláàfẹ́ mu ẹ̀jẹ̀ ó dẹ̀ máa mú tó 1 million èèyàn ẹjọ́ ẹ má lọ o. ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n ṣe tí irun tí wọ́n náà kí lójú rọba yẹn wọ́n ti gbàdúrà aláàlẹ̀ ń forí balẹ̀ fún òkú ká ní kò dẹ̀ ń ṣọlọ́run ẹ̀yin náà gbọ́ ó ní òun jẹ́rìí ẹ̀yin fúnra yẹn sọ pé ẹ jẹ́rìí wípé kò sí ọlọ́run kan àyàfi Allah kí ni ìtumọ̀ kíní yẹn kí bá ló ṣe sound létí yín tẹ́ bá nọ́pọ̀ lọ ìtumọ̀ ẹ̀ ní wípé kò Allah kò kí ń ṣọlọ́run wọ́n pákéjì ẹ̀ wá fún yín wọ́n tú sí ọlọ́run fún yín ni kò kí ń ṣọlọ́run Allah ò kí ń ṣọlọ́run ẹ̀yin yẹn jẹ́ ká jí ẹ wo ẹ. ẹ dúró ṣé ìran àsùnbàlẹ̀ kí ni àbí ti mọ́gíríbì àbí ti sá. èyí tá a ní láti kà sókè lákì yẹn bí tá a bá. iṣẹ́ ìlákì. ok ṣá ilẹ̀kí àbí. iṣẹ́ ìlákì yẹn bí tá a bá kà sókè yẹn bí àwọn. wọ́n bá sọlá akọ̀yọ́ nẹ́fìlà méjì ni anẹ́kùnlá gbogbo ilé tó bá dọ̀la tẹ bára ẹjẹ́ àjọ kíjímọ̀ ẹjẹ́ àjọ kíjímọ̀ ẹjọ́. tó bá tún jíjọ Friday bóyá ká tún kíjímọ̀. a lè kíjímọ̀ tiwa lálẹ́ a lè kí lẹ́yìn tó bá wù wá. èèyàn kan ní kan kàtàbá tí àdá fún Ayéfẹ́lẹ́. no eléyìí ò kí ń sọ̀rọ̀ tàbá tí àdá ó yẹ kí wọ́n wá má nìyẹn kọ́ lè profile ẹni yẹn jáde àwọn yẹn ti wà lórí tó kàn profile ẹni yẹn jáde. nílá straight ara àwọn èèyàn ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n máa kọ lẹ́tà sí bóyá CP ìlú tó wà. ẹjọ́ ṣàlẹ̀ bọ́ ní ìkọ́bà àti jàlámí àbá ẹ̀ tó rọrùn ń wáyé. àwọn àfáà bá wọlé kán wá ṣàlàyé fún wa ìtumọ̀ rádaràda tó ń ṣe tán láwọn kírun tán láwọn gbàdúrà rádaràda nígbà tó yẹ pé lédè ni ẹ fi ń sọ òun ni kò jẹ́ kẹ́ ẹ lè mọ ìtumọ̀ nǹkan tẹ́ ń sọ kí ló make sense nù kí ní tá a kà yín sìn. ibi tá a kà yẹn àwọn Quran verses tá a kà yẹn bí a kì í sọ fún yín a kà Quran 33-37 a kà Quran 9-23 a kà Quran 9-5 bí a bí mo kà 9-111 náà mi bá ti ka 1-2-3 náà èyí tí ẹ gbàgbọ́ lódodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú aláìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín ẹ máa kóra mọ́ wọn kí ẹ oh God ọlọ́run ò lè sọ ọ yẹ kẹ́ ẹ ṣe mọ̀ pé aláwọn ṣe ọlọ́run nǹkan tá à ń dábẹ́ sọ fún yín gangan nìyẹn. máa ń nà bí gbogbo ni. ọlọ́run fúnra yín bá ṣe mọ̀ pé aláwọn kì í ṣe ọlọ́run brain yín máa ṣí nǹkan tó fi lock brain yín ó máa ṣí aláwọn kì í ṣe ọlọ́run ò lè sọ àwọn ọ̀rọ̀ tá a là ń sọ ìfẹ́ lọ́lọ́run ọlọ́run ò lè ní kẹ́ ẹ máa gbógun ti yàn ọlọ́run ò lè sọ pé kẹ́ ẹ máa jà fóun no ọlọ́run ò lè sọ láíláí kẹ́ ẹ máa báyàn jà èyí ni wàá wo bọ́n ṣe ń ṣe káàkiri. akẹ́jù òkírun mọ́rẹ́ni kẹ́nà òkírun àwọn méjì yẹn òkírun. wọ́n lè má ní irun bàbá. akẹ́jù ní irun akẹ́jù ò sí ní irun báwo. fún ẹni tí ò bá mọ̀ àwọn nǹkan tí a tú ní Yorùbá yẹn àwọn nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn òun lè fi rí pé tá a bá sọ fún wọn pé kọ́ kírun ní Yorùbá lọ́ máa ń sọ pé ó tì pé Lárúbáwá ni ìrun fi wá ni wọn ṣe fẹ́ kí ní Yorùbá wọn mọ̀ pé tó bá ti lè sọ wọn nǹkan ní Yorùbá àwọn ọmọ Yorùbá máa wọ̀ pé kò make sense kò make sense bàbá àgbà ṣe ní Yorùbá nìyẹn o Allah kò jámọ́ nǹkan kan kátikàti ni ẹ̀yin ẹ lọ gbìyànjú ẹ lọ ṣèwádìí fúnra yín pé ẹ̀yin náà fẹ́ kírun Yorùbá kẹwàá lọ wọn nǹkan tá a sọ yìí. wọ́n ní ìyá àtẹ̀jẹ́ ìtọ́wọ̀n àfáà yín fi dúró pọ̀ wọn ò lè kírun Yorùbá nìyẹn. wọn ò lè kírun Yorùbá àwọn mọ̀ pé àwọn Yorùbá ò gọ mọ̀ kó tó fi lọ́ọ̀kì wa ní èdè yẹn ni èdè yẹn náà fi lọ́ọ̀kì àwọn èèyàn wọn ti wò pé ló fi jẹ́ pé tẹ́ a bá tu fún wọn sí wọn lè máa ní náà bẹ́ẹ̀ ṣe báyìí kọ́ lè ṣe máa tu wọ́n fẹ́ máa lo ọgbọ́n kó jẹ́ ayé ti yàtọ̀ tútù àwọn ti tu síbẹ̀ nǹkan tá a kà yín sìn èèyàn kan ò lè dín sí kó wá sọ pé nǹkan tá a tu yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kò possible now ní nǹkan tó ti tú tó ti wà ń bẹ̀ àwọn èèyàn tó tu síbẹ̀ wọ́n gbé dọ́dọ̀ wọ́n tu sí English láti English wọ́n tu sí Yorùbá kẹ wá máa sọ pé. àwọn ẹmẹríṣì lè wá jiyàn wọ́n tún lè wá jiyàn àwọn ẹmẹríṣì kan máa jiyàn. torí pé wọ́n mọ̀ pé àwọn ní láti tún máa parọ́ fáwọn èèyàn wọ́n ní láti manipulate àwọn èèyàn nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn wọ́n fẹ́ máa manipulate àwọn èèyàn ni. àbí
Àkànbí níbo lẹ ti ra fìlà yín? Sákàbà Mẹ́kà làkànbí ti lọ ra fìlà yẹn Mẹ́kà wọ́n ti ń starú ẹ̀. Dubai. Àkànbí Facebook live. Tabalẹ̀ tó ní ìbéèrè nínú àwọn àyà àtàkà yẹn wọ́n lè sọ fún wa ní comment section àdè máa sọ orúkọ wọn gbogbo wọn súrà àbí àyà àtàkà fún yín. Ìdí ni pé tí wọ́n bá ka wọn nǹkan ní Yorùbá ẹ̀yin náà ṣe gbọ́ wọn nǹkan tí wọ́n ta sọ. Tó bá kà ní Yorùbá àwọn ọmọ pé tẹ́yìn bá ń gbọ́ ẹ̀yin gan máa kúrò bí tẹ́tí ń kírun nǹkan tẹ́ ń sọ délé. Ìdí nìyẹn tí wọ́n ṣe lè fẹ́ jẹ́ kẹ́ kírun ní Yorùbá lọ́sí ní dandan kẹ́ máa kírun lédè Saudi. So ẹ̀yin èèyàn ẹ lọ gbìyànjú kẹ́ lọ ṣèwádìí gbogbo nǹkan tá à ń sọ yìí. Nǹkan tó ń sọ lédè Lárúbáwá yìí kò nítumọ̀ kátikàti ló ń sọ. Ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ pé ìwọ ọmọ tí bàbá ẹ̀ ìyá ẹ̀ àbábúrò àbí ẹbí ẹ̀ tí ò bá ti ṣe Islam wọ́n ní kó má bàa ṣe. Torí bí wọ́n ṣe Islam wọ́n ti di ẹni ìṣìnà ẹni ègbé. Ìwọ tó bá wá bá wọn ṣe ìwọ náà ti di ẹni ẹ̀kọ́. Ibẹ̀ ni Quran 9:23 ti akàfikírun wọ́n tẹ̀síwájú wọn ka Quran 9:111 ibẹ̀ yẹn lọ́tún sọ pé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀mí yín Allah ti fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí yín àti ọlá yín fún ọ̀run àlùjọ́nà ó ní kẹ́ẹ̀dẹ̀ lọ́ máa jà dandan ni fún òun kẹ́ ẹ pààyàn sójú ọ̀nà òun Allah àbí kí wọ́n pa yín sójú ọ̀nà òun Allah torí òun ti ṣe ìlérí fún yín pé ẹ̀mí yín àti ọlá yín òun ti fi fún yín ní àlùjọ́nà pé kẹ́ẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ sí ìlérí tó dáa tó lérí tòun ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tọ́ka Quran 9:5 wọ́n ní tí àwọn oṣù yìí bá ti lọ oṣù ọ̀wọ̀ bí àpẹẹrẹ bí oṣù àwẹ̀ àwọn tẹ bá mú tí wọn kì í ṣe Muslim ibikíbi tẹ bá ti gbá wọn mú wọ́n ní kẹ́ ẹ mú wọn kẹ́ ẹ dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ wọ́n ní kẹ́ ẹ dẹ̀ pa wọ́n wọ́n ní ìmí inú wọn tó bá wá yí padà tó lóun fẹ́ máa kírun wọ́n ní kẹ́ ẹ gba owó lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi lẹ̀ ṣẹ́yìn náà gbọ́ nǹkan yẹn àwọn nǹkan tá a kà fi kírun nìyẹn adẹ̀ka fatia tí fatia yẹn túmọ̀ sí pé Allah yinra ẹ̀ ó lòun ní ayé òun lòun ní ọ̀run ó ní kò sẹ́ni tó dàbí òun ó wá ń sọ pé ó sọ fún wọn bẹ́ẹ̀ pé òun máa mú wọn dúró sójú ọ̀nà ṣé Islam ṣé Muslim sí lójú ọ̀nà tẹ́lẹ̀ ni ó lòun máa mú wọn dúró sójú ọ̀nà òun ò ní ṣe wọ́n bí àwọn tí ò sí ní ojú ọ̀nà. àyà àwọn nọ̀sára àwọn wo nọ̀sára àwọn tó wà ní fatia nìyẹn àwọn tí ò sí lójú ọ̀nà yóò lẹ́ni ẹ̀kọ́ ni wọ́n ẹ̀yin náà wo nǹkan tó wà ní fatia tó máa ní fatia aládùbáríkà káàtì ló wà ní gbogbo òwe wọn ẹni kan wà fún àyẹ̀kọ́ tu fún yín torí tẹ bá wò Allah kò rẹ́bà túmọ̀ sí àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run mo fẹ́ kí ms ṣe àtúnṣe mi bẹ̀yìn àwọn àfáà ló ń sọ Allah kò túmọ̀ sí àṣàkẹ́ ayé àjọkẹ́ ọ̀run èdè lárúbáwá ò lè túmọ̀ sí àjọkẹ́ lọ́dọ̀ wa kò dẹ̀ lè túmọ̀ sí àṣàkẹ́ ńlẹ̀ Yorùbá kò ṣeé ṣe nǹkan tí ò ṣeé ṣe ni Allah nira ẹ̀ ń bẹ̀yẹn pé òun lòun ní ayé òun lòun ní ọ̀run nǹkan tí bẹ̀yẹn ń sọ nìyẹn ó wá ní òun máa tọ́ àwọn èèyàn òun máa mú wọn dúró lójú ọ̀nà òun ò ní ṣì wọ́n lọ́nà fatia ni mò ń sọ so ẹ wá wò kí ni nǹkan tó jẹ́ dáadáa nínú ìwé àwọn Muslim láti ń kà ẹ wá wò pé tẹ bá wá ka gbogbo wọn kí ní lédè Yorùbá báwo ló ṣe máa rí létí àwọn ọmọ Yorùbá ló ṣe sọ pé dandan ẹ máa kírun pẹ̀lú èdè Lárúbáwá gbogbo Quran tẹ bá kà látòkè délẹ̀ kò síbi tá láti sọ pé mo fẹ́ràn yín fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀yẹ́ ẹ bónílé ṣe bá lè jò ṣe Allah ò tí ì sọ rí Allah má dìdí ń sọ ní ó tún sọ ń bì kankan tó ní ó ní ọ̀tá Allah ọ̀tá Muhammadu ọ̀tá Jubrili ọ̀tá Michael àwọn tí wọn bá ti ṣe Islam ọ̀tá òun ni wọ́n jẹ́ ṣé tí ń rẹ́ni tá Allah yẹn jẹ́ ta fi ń pè ní sàkíyèsí pé Allah kò kí ń ṣe Ọlọ́run Elédùmarè ilẹ̀ wa Allah jẹ́ ajogun burúkú tó jẹ́ pọ́n bí òun gan tiẹ̀ ló máa ń fẹ́ wá tọ́wọ́n bàbá wa máa ń fi orò lé tẹ́ bá ń gba ajogun burúkú òun làlá nǹkan burúkú ló máa ń ṣe ó máa ń pààyàn sórí burúkú tẹ́ bá wò tẹ́ bá lọ Mẹ́kà ń sìn wọ́n máa ń di àlá mọ́nú Kàbá ẹ̀ẹ̀kan dẹ̀ ló máa ń sílẹ̀ tó bá ti ṣí àlá alẹ́ báyìí ó máa ń pààyàn tó 7,000 8,000 ẹ̀yin ẹ̀ wò ẹ lọ ṣèwádìí kò sí ọdún kankan èèyàn lọ Mẹ́kà kálá máa pààyàn ó dẹ̀ kọ́ síbi kan nù Kùránì pé tó bá ti sá délé òun ní Mẹ́kà ó ti nǹkan kan ò ní ṣe ó dẹ̀ ń pa 7,000 ó ń pa 10,000 ó láti sọ fún ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ irun tẹ̀ ń kí lẹ́ẹ̀márùn òkúta dẹ̀ lẹ́ máa kọjú sí òkúta yẹn lẹ́ máa kọjú sí kírun sí ẹ lọ ka àwọn kìíní ìlédè Yorùbá táfà abala wà ń parọ́ ẹ sọ fún wọn pé ti gbọ́ ẹ̀yin ẹ wá lọ ṣèwádìí fúnra yín ẹ gbé Quran ẹ kà á lédè Yorùbá kẹ wá wo nǹkan tó wà nínú ẹ nǹkan tá à ń sọ fún yín nìyẹn so ẹlòmíràn lè gbóhùn sókè tá tó bẹ̀rẹ̀
ètò lọ. ẹjọ iṣẹ́ gbogbo nǹkan tó máa lọ ń kí ní ẹ̀ẹ̀márùn ní ojúmọ́ nìyẹn tá tún máa ní mo jẹrun. bó ṣe ń ṣe nìyẹn. má sọ nìyẹn wọn ọmọ mi ní nǹkan tí wọ́n ń sọ. wọn mọ. ó mà ṣe ọmọ Yorùbá tó tún ń ṣe ṣálámọṣí ayé yín ti dá o kí má sọ mí fún yín. so ẹ̀yin èèyàn tẹ screen record bá a ṣe kírun yẹn ẹ send ẹ káàkiri sáwọn èèyàn yín ẹ jẹ́ kó mọ̀ pé ìrun tẹ̀ ń kí dáadáa tẹ̀ ń kí ìkùránì tẹ̀ ń kà òun náà kà Yorùbá yìí ẹni tó bá sọ pé kùránì wo la kà á fún láwọn verse tá a kà á lọ yẹ̀wò fún ara ẹ̀ òun náà bá ń bẹ̀ tó bá parọ́ so gbogbo nǹkan tá à ń kà gbogbo nǹkan tó ń ṣe tó ń rò pé àwọn ṣe nǹkan bàbàrà rádaràda ni kò nítumọ̀ torí pé èdè tí wọ́n ń lò fún wọn òun ni ó fà á tẹ́yìn náà bá dẹ̀ wò èdè kan ojú èdè kan lọ náà ẹ ṣe máa ṣe tán ms yẹn kọ́ ní ká bá wọn ka iná àti iná kálí ká sára. ok èdè kan ojú èdè kan lọ a ṣe ń sọ fún yín. wọ́n sọ pé fatia iná àtẹná àti fatia. iná àti ka fatia ń sìn ṣé ẹ ṣe fẹ́ wà ní pàtàkì ẹ̀rùn. fatia tẹ́ méjì mo ti kà á tán sìn. ẹ̀rùn ló ń jẹ́ fatia ni èmi kí lè ní mọ̀. akọ́kọ́ ka fatia ká tó ka àwọn àyà yẹn. fatia lédè èké ni aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀. so ẹni tó ní ká ka iná àti iná mo ti fẹ́ bá yín gbèsè kí àkànbí tó gbóhùn sókè so àbóyá ẹni yẹn a lè sọ ó lè fi. ojú ìfèsì ẹ ló yẹ kí ẹ lọ wà kì í ṣe ibi tó ti ń fẹ̀yìn ta ló ń fẹ̀yìn sí. bàbá kan bí ó rò mú yín pẹ̀lú ntẹ́kọ́sì ni. ẹ kalẹ̀ ẹjọ́ mi kí gbogbo lé o. michelle aboru michelle aboru michelle aboru ṣiṣẹ́ o. mi kí olówó èkó mi kí àkànní ọlọ́ba mi kí bàbá mi kí mi kẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé kẹ̀dẹ̀kẹ̀ ni màá. àwọn olóògì yóò ọ̀rọ̀ yé kọjá yìí. mi kí mílíkà kákò mi kí ọba ṣọ́ra o mi kí ìyàwó àkẹ́jù ms bàbá mi kí yín o mi fi gbogbo lé kí. a máa bẹ̀ mí náà kí yín ẹ ti mísì owó ẹ wá gbà tí wọ́n kí wọn. mi kẹ̀dẹ̀ mix irun yẹn kẹ̀dẹ̀kẹ̀ mi mix irun yẹn. ẹ ti jẹ irun. akẹ́jù máa ń ṣe kó o ṣe tiẹ̀ o mi ti jẹ irun yẹn o mi kẹ̀dẹ̀ máa kí gbogbo ẹ̀ papọ̀ kẹ̀dẹ̀kẹ̀. irú ẹ̀yin tẹ bá jẹ ẹ̀rùn báyìí àlùwàlá táyà mọ́ọ̀mù lẹ́ lọ sí. nígbà tí ó pa èèyàn. ṣé mi ṣe ni kẹ̀dẹ̀ dáríjì ní kẹ̀dẹ̀kẹ̀. kí ni ìtumọ̀ àlùwàlá táyà mọ́ ó yẹ kẹ́ ẹ béèrè mà. àlùwàlá oníyẹ̀pẹ̀. ẹgbọ́ oníyẹ̀pẹ̀ kẹ̀ mí. oníyẹ̀pẹ̀ ó ní mo ní mọ́. irú yẹn what? kí ni mi fẹ́ fi yẹ̀pẹ̀ ṣe kí má fi yẹ̀pẹ̀ pa ojú mi. téèyàn bá gọ̀ wọ́n kọ́ máa fọwọ́ ṣe yẹ̀pẹ̀ àwọn ọmọ gọ̀ láyé ìwé rẹ̀ ṣerú ẹ̀ náà lóòótọ́. ẹ kú iṣẹ́. olórí burúkú làwọn yéèpù yẹn wọ́n bá yá àwọn èèyàn jẹ gan wọ́n gba brain wọn pátápátá like wọn ò ní lè lo brain wọn ara wọn máa bá wọn lò àwọn aráàbù wa ń bá wa lò. ìjọ tí kí náà tọ̀ bíi mo rí kí n tó ń tọ̀ ìjọ kan báyìí mi má jẹ́ dárúkọ ẹ̀ òkúta ló fi ń gbọ́ gbogbo orí okú ẹ̀ má tiẹ̀ lọ bó lórí okú. wọ́n pẹ́ kó tó gbó. òkúta yẹn ọmọ pọ̀ òkúta yẹn máa dọ̀tí ni àbí báwo. èmi ò mọ. ms àwọn oníná àti iná ń dúró dè wá o iná àti iná àti ó ga o. kí ló kọ wèrè tó ń kà fókù yẹn. kúlẹ̀ aláwọ̀. ẹ tó máa ń ka wèrè fókù. kúlẹ̀ aláwọ̀ tí kò bá yà sí ọ̀rẹ́dì. iná àti iná kálíkà ọ̀tísár fasọ́lì rọ́bìkà wọ́n ní iná ṣáàní àká wàlẹ̀ àpútà wọ́n á tún fọwọ́ ẹ̀ bọ̀jú ẹ wá wò tún mọ́ iná àti iná. iná àti iná àti kúlẹ̀ aláwọ̀ lọ́nà kàkà. iná àti iná kálíkà ọ̀sár ìtumọ̀ ẹ̀ ni indeed we have granted you o prophet abundant Quran 108 Quran 108 iná àti iná so ẹ jẹ́ kí n kà iná àti iná kálíkà ọ̀sár. Indeed, we have granted you, O prophet, abundant goodness. Ìwọ Muhammadu, a ti fún ẹ ní nǹkan dáadáa o. Fasọ́rẹ́bẹ̀kà wà ní har. So pray and sacrifice to your Lord alone. Gbàdúrà kó o dẹ̀ ṣe ètùtù sí Allah rẹ nìkan. Inna shani'aka wal abtar. Only the one who hates you is truly cut off from any goodness.
àwọn tó kórìíra rẹ wọ́n ti gé wọn kúrò níbi nǹkan dáadáa Allah ni wọ́n bá wí o Muhammadu ló ń bá wí o. Muhammadu ló ń bá wí ó ti tán Muhammadu iṣẹ́ ìròyìn tẹ̀ ń kà Muhammadu ló ń bá wí. kò kan àwọn èèyàn ọba àwọn èèyàn wí o lọ́dẹ̀ nǹkan ló fi ń kírun Muhammadu ni wọ́n ń sìn o. ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹlòmíì wá ní á dáa fún ẹ àṣìwáṣe oríire ó yá wọlá iná àtẹ iná òun náà bá kà ok nísìnyí báyìí sìn mo ṣàdúrà fún yín á dáa fún yín o ẹ ṣe oríire o wọlá ó yá wọlá iná àtẹ iná ìtumọ̀ wọlá